bẹ̀rẹ̀ láti dàgbà. Àjọkẹ́ ayé o, àṣàkẹ́ ọ̀run, àìkú àìtíbàjẹ́, ọlọ́run tí kìí sùn, kìí tògbé, kìí kan, kìí bàjẹ́, arúgbó láéláé ni, ìbẹ̀rẹ̀ àtòpin ohun gbogbo, ọlọ́run tó ń gbé ibi gbogbo lákòókò kan náà, kìí pín igi kìí sì tàdé. Ìwọ la tún gbóṣùbà fún aforúkọ rẹ bẹ̀rẹ̀ a sọ pé Bismillahirrahmanirrahim. Èní lè ní jẹ́ àkànṣe ètò lálẹ́ lónìí, ètò Yorùbá ló làṣà àti gbogbo yín ti mọ̀ bí ẹni mowó. Ètò tá a gbé kalẹ̀ fún ìgbéga àṣà, ìṣe, ẹwà àti ògo ilẹ̀ Yorùbá lápapọ̀. Èmi akúkú máa wí ní gbogbo ìgbà, màá ní ọmọ aláṣọ, ó ní gbogbo ọmọ Yorùbá pátápátá. Àtèmi àti yín ká mọ̀ wá padà dọmọ ilé kìsà, èrò ńlá kó pọ̀ ìmáàmù àtàfinítò. Ká gbé ètò Yorùbá ló làṣà kalẹ̀ fún ìgbéga àṣà àti ìṣe ilẹ̀ wa, pàápàá jùlọ fáwa tá à ń bẹ lẹ́yìn òdì. Bùkọ́lá Ajítẹ́rù lèmi jẹ́ pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé. Èmi ni atọ́kùn ètò Yorùbá ló làṣà. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín bá tiẹ̀ ṣe ti fi wáyà ránṣẹ́ ta ti júwe tí ó ṣẹlẹ̀ lórí ètò lónìí. A ti ń rí ọwọ́ ìbéèrè yín, gbogbo ẹ̀ náà la sì ti kó jọ. Mo sì nígbàgbọ́ pé ẹ ti ń rí ìmáàmù mi, ẹ wò àátú iṣu àátú désàlẹ̀ kòkò lónìí. Kódà àwọn tí ò yé mi gangan fúnra ara mi èmi kò béèrè lọ́wọ́ yín. Gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló làṣà wọn ti ń wò wá nílé. Ẹ dákun dábọ̀ ẹ wá nǹkan fìdílé. Ẹ pé gbogbo àwọn alájọgbé àwọn tó ń bẹ nítòsí ẹni tò. Ètò Yorùbá ló làṣà àtúntì dé bá ṣe ń dé o. Èmi a máa wí pé ẹ kú ilé òun là ń kára lé. Ẹ káàbọ̀ là ń kérò ọ̀nà. Ẹ kú òkunra òun ni taláboyún. Nítorí pé gbogbo bá a ṣe ń kíni nílẹ̀ Yorùbá ló ní bó ṣe yẹ ká kíni. Àwọn aláró là ń kí ní ààrẹ dúró. Láṣẹ Elédùmarè àní ṣíra wa ní kíkí láburú pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé. Tó gẹ́gẹ́ bí ìṣe wa, mo ní pé ká kọ́kọ́ dé gbogbo àwọn tó yẹ ká dé pápápá. Àárí ọjọ́ mú tolókùn èmi a máa polongo rẹ̀ ní gbogbo ìgbà. Ṣùgbọ́n ẹni bá ṣe ni lóore, tá a bá dúpẹ́ bí ọlọ́ṣà kó ni lẹ́rù lọ ni, kò wá ní dáa káríru ńlá bàǹtàbàǹtà bá ká mọ̀ kíra wa dúpẹ́. Kí n tó bọ́ sọ́dọ̀ gbogbo àwọn èèyàn tó ṣe wá lóore lórí ètò Yorùbá ló làṣà, ẹ jẹ́ kí gbogbo àwọn ti tèmi, àwọn ẹ̀gbọ́n mi, àwọn àbúrò mi, àwọn bàbá mi, àwọn ìyá mi dáadáa nínú ẹ̀sìn Islam.
mo ní tò a kú oríire oṣù alápọ̀nlé o lágbára Aláwùrábí ẹ̀mí gbogbo owó ṣìkà àwẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé mo wá ní pé tò mo sì sọ láàárọ̀ ni mo ní ojú òtó ti àwọn àjọsán ìṣẹ́jú mélòó ló àkú bí eré báyìí bí ìgbà táwọn ọjọ́ ọ̀nà àwẹ̀ ó gbé táyà tẹ̀sẹ̀ ni pápápá ó ti parí gbogbo àwọn àjọsán àwọn àmọ́ bí wọ́n ṣe yẹ ó ló mú mi rántí orí tá a mọ́ kọ fún wọn gbà kó kéré pé tò àjọsán ṣe báwì ò ní tán àwẹ̀ tó ojú ta àjọsán ẹ wí fún wọn pé eré ni yóò gbogbo wọn pátápátá ní ọ̀wọ́n rí láṣẹ Elédùmarè ẹ̀mí gbogbo wa ní òṣìkà rẹ̀ gbogbo àwọn oore tó sì jẹ mọ́ oṣù yìí àwa ní pẹ̀lú nínú ọ̀kọ̀ọ̀kan nínú àwọn oore ṣe ìṣọ̀kì. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà mo ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí wa tó mọ́jú gbogbo àwọn èèyàn tó ń ṣe wá lóore tàbùà adúpẹ́ o adúpẹ́ lágbára Aláwùrábí iwájú lọ̀pẹ́ ẹ̀bì tí gbogbo yín ò mọ̀ ọ́rẹ́ sí pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé ọpẹ́ mi àkọ́kọ́ lọ sọ́dọ̀ ẹni tọ́lọ́run mọ̀ àwọn ni wọ́n fún wa ní ẹ̀bùn $2,000 fún gbogbo àwọn tó bá gba ìbéèrè wa ní abala kíkanjú lórílẹ̀‐èdè Nàìjíríà adúpẹ́ lọ́wọ́ yín onítọ̀hún kódà àlejò agbáṣàgà mi pàtàkì oríṣiríṣi nǹkan ni wọ́n ní ká fi lè mọ polówó wọn àmọ́ wọ́n ní rárá o ẹ mọ̀ dákọ̀ mi ẹ ṣáà mọ̀ ní ẹ tọ́lọ́run mọ̀ bẹ́ẹ̀yàn kan bá ti jẹ̀bùn wa báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà $2,000 ni wọ́n mọ̀ fi ta wọ́n lọ́rẹ adúpẹ́ lọ́wọ́ yín o adẹ́dá mọ̀ yín iwájú èmi náà fúnra mi mọ̀ yín iwájú lọ̀pẹ́ ibi tí yóò mọ̀ rí láṣẹ Elédùmarè iléeṣẹ́ Affiliate Concept àwọn ni wọ́n kó àǹkárá fún wa ni wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ bá ti gba ìbéèrè wa ní abala kíkanjú àwọn kan tiẹ̀ fi wáyà ránṣẹ́ sí mi wọ́n ní kí láadé ẹ̀ ń dákọ̀ àǹkárá àti ráǹkárá ọ̀hún ẹ fi hàn wá mo bá ní tò èmi ò sínú ká mọ kíkan bọ̀ kan àǹkárá ọ̀hún rè gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà ọ̀pá 6 ní iléeṣẹ́ Affiliate Concept àwọn ni wọ́n fún wa èmi nígbàgbọ́ pé èèyàn kan tó ń bẹ tí ó mú ilé ìlọlé lónìí ẹ sì ti mọ̀ èmi á máa wí pé kò gbà béèrè kò jàǹkárá ni o kì í sọ̀rọ̀ pé kò ràǹkárá kò jẹsẹ̀ mọ́ àwọn olórí ètò Yorùbá ló láṣà kò gbà béèrè kò jàǹkárá ni bẹ́ẹ̀ bá gbà béèrè wa kí ló dé á fún yín láǹkárá wa bẹ́ẹ̀ ni a tún dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Glory Print àwọn ni wọ́n ń fún wa ní ife ọ̀hún mọ̀ rẹwà o wọ́n gbé orúkọ Yorùbá ló láṣà sí kẹ́ ẹ mọ́ fi mú omi kẹ́ ẹ mọ́ fi mú nǹkan tó dáa kọ́kàn yóò sì balẹ̀ iwájú lọ̀pẹ́ ibi tí yóò mọ̀rí sí láṣẹ Elédùmarè àwọn tó wá sọ fún wa wọ́n ní ẹnikẹ́ni tó bá fẹ́ káwọn ṣerú nǹkan bẹ́ẹ̀ fún wọn yálà ife ni aṣọ òmúròde ni afẹ́ ṣayẹyẹ ẹ fẹ́ torúkọ sí lára iṣẹ́ tiwọn nù wọ́n láwọn ò fún yín ní $10 nínú owó ìpínkẹ́ mọ́ ọmú lọ pẹ̀tò àwọn fi yá yín o torí ẹ dákọ Yorùbá ló láṣà ẹ lọ́ọ̀dọ́ wọn kẹ̀sì dárúkọ Yorùbá ló láṣà fún wọn àtúndúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ S2 Ultimate Herbal Remedies orílẹ̀-èdè Nàìjíríà làwọn wà lọ́hùn-ún èmi á mọ wí ní gbogbo ìgbà yálà àrùn ọlẹ́gun ni ara ń ro mí ni kíní kan ṣe mí ni orí ń fọ́ mi ni iṣẹ́ káwọn kọ́ tí wọ́n sì mọ̀ ní lóríṣiríṣi àwọn náà onígbọ̀wọ́ wa pàtàkì ni wọ́n adúpẹ́ lọ́wọ́ adániwáyé fún wọn adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Bright Fame Facilities Limited àwọn ọ̀yún ò ní tì wọ́n ẹ fẹ́ kọ́lé lórílẹ̀-èdè Nàìjíríà abẹ́ ẹ fẹ́ ra ilé àlejò ni kódà ilé ìgbafẹ́ wọn ò bá yín kọ́ kódà àwọn tún ti wá ní àǹfààní fún yín láti máa sanwó díẹ̀díẹ̀ tẹ́sì gbé odidi ilé kalẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ni wọ́n kó àpò ìrẹsì kílò 5 10 wọn kó fún wa wọ́n ní bí èèyàn bá tọ́ka tó kàn sáwọn wọ́n ní kẹ́ ṣáàmọ̀ gbà bẹ́ẹ̀ bá ti ń gba ẹ̀bùn wa ká mọ kó fún yín lọ́sẹ̀ tó kọjá àwa fi dé gbogbo ẹ̀bùn wa pátápátá adúpẹ́ lọ́wọ́ Aṣíwájú Bẹ̀lẹ́ adániwáyé ẹ ṣeun fún oore tẹ́ ẹ ṣe fún wa lọ́sẹ̀ tó kọjá wọ́n ní nítorí pé Yorùbá ló láṣà wọ́n wá sórí ètò yìí inú àwọn sì dùn tí ohun tá à ń ṣe wọ́n ní pé kí n fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà létí wípé ẹni tó bá gba ìbéèrè wa mẹ́tẹ̀ẹ̀ta ní abala kíkanjú ìkọ̀ọ̀kan lóṣù kọ̀ọ̀kan tí ì ṣe pé bóyá atọ́kùn ràn yín lọ́wọ́ àbálejò agbáṣàgá ràn yín lọ́wọ́ àbẹ́ ẹ̀dọ́gbọ̀n àbẹ́ ẹ̀mẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mọ́ra wọn tẹ́ ẹ bá gbà tí ò sí ràn lọ́wọ́ kankan bẹ̀ wọ́n láwọn ò gbé gbọ̀ngàn Salford event hall àwọn ò gbé kalẹ̀ fún yín fún ayẹyẹ wọ́n láwọn ò sì ní gba kọ́bọ̀ lọ́wọ́ onítàn wọ́n fi àṣẹ tẹ̀ ní ẹ̀sìn mẹ́tẹ́ ní èmi ti yẹ̀ wò àwa jẹ́ pé ní ìnáwó ńlá wájú ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù wa ló mọ gbọ̀ngàn yìí gbogbo oríṣiríṣi nǹkan mèremère ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ wọ́n láwọn ò ní gba kọ́bọ̀ lọ́wọ́ onítàn ìkọ̀ọ̀kan lóṣooṣù ẹ gbáradì o torí mo ti yín náà béèrè mi lọlẹ̀ torí ti yín wọ́n láwọn ò gbé ìbéèrè wọ́n láwọn ò gbé fún wa láṣẹ Elédùmarè
tó ẹ ṣeun o adúpẹ́ o láṣẹ Olódùmarè tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà nílé lóko àti lẹ́yìn odi ẹ mọ̀ jẹun dá èèyàn kí n má dépẹnu lénìí àlejò agbáṣàgà mi pàtàkì kí n tún súré sọ gbogbo àwọn tó ń kó àwo rẹ́kọ̀dù fún wa ìjọ Freedom Arena àwọn náà kó rẹ́kọ̀dù fún wa fún ìgbéga àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ajínrere Christiana àwọn náà kó rẹ́kọ̀dù fún wa wọ́n ní ká mọ fáwọn àlejò wa mo wí lọ́sẹ̀ tó kọjá mo ní kẹ́ bá ń dúpẹ́ lọ́wọ́ ìjọ Nasirullahi Walifatu ìmáàmù wọn àwọn ni wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé àwọn náà láwọn wọn kó oríṣiríṣi rẹ́kọ̀dù fún wa wá sí tí ó mọ wú wa lórí káfí mọ mọ̀ sí torí ẹ ń bá nímọ̀ wọn kò lè sọnù ìmọ̀ sì ní ẹ̀bùn pàtàkì ni wọ́n láwọn mọ̀ kó fún wa àti ìwé tí ọ̀pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà tẹ́ẹ̀fì wọn ṣe ìbàjẹ́ ẹ ṣeun adúpẹ́ o fáǹkì iwájú lọ̀pọ̀ ẹ̀bì tí yóò mọ̀ọ́rẹ́ sí o ẹ ṣeun níṣẹ́ lásán láṣẹ adẹ́dà. tó abala mẹ́ta gbòógì la lé lórí ètò Yorùbá ló láṣà fún gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá ní ìgbà àkọ́kọ́ abala orírun wa abala yìí láti máa ń gbé àlejò agbáṣàgà wa tá a sì mọ fọ̀rọ̀ jomi tó rọrùn lórí àwọn ọ̀rọ̀ tó jẹ mọ́ ìṣẹ̀ṣe wa ibi tá a ti ṣẹ̀ wá gan-an àlejò agbáṣàgà wa pàtàkì wọ́n mọ́ darapọ̀ mọ́ wa lábala yìí abala kíkanjú lábala àbéèrè ọ̀pọ̀lọpọ̀ ọdún yín ló ti máa bára ẹ̀ bí ẹni mowó ni kẹ́ ẹ ti láǹfààní láti pè wá kẹ́ ẹ sì mú ìbéèrè bẹ́ẹ̀ bá sì ti jẹ ẹ̀bùn wa gbogbo àwọn ẹ̀bùn tá a kà á lẹ̀ á gbé fún yín mo mọ̀ pọ́pọ̀lọpọ̀ ọdún yín lẹ fẹ́ gba gbọ̀ngàn ẹ fẹ́ gba gbọ̀ngàn fẹ́ fi ṣayẹyẹ ẹ ṣáà múra lẹ̀ torí bẹ́ẹ̀ bá gba 2 nínú 3 ẹ kò lè rí bẹ́ẹ̀ o ẹ múra lẹ̀ tó lẹ́nìí mo dúpẹ́ lọ́wọ́ adániwáyé wípé a pe àlejò agbáṣàgà wa wọ́n sì jẹ wa èmi á mọ wí ní gbogbo ìgbà pé orúkọ lásán kọ́ lèèyàn fi ń jẹ ẹni iwájú orúkọ lásán kọ́ lèèyàn fi ń jó lórí ọ̀pọ̀lọpọ̀ olórí la pè tí wọ́n ti ẹ̀dá wa lóhùn ṣùgbọ́n nítorí pé a pè yín adẹ́dá sì fún yín ní ìyọ̀ǹda láti dá wa lóhùn amóore o àdúpẹ́ pàápàá jùlọ nínú oṣù alápọ̀nlé tá a wà yìí pé ká ṣe ìdánilẹ́kọ̀ọ́ ráńpẹ́ lórí ètò náà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn múmìnì àti múmìnà káàkiri àgbáńlá ayé ọmọ ọkọ Yorùbá òun ni wọ́n ojúlówó ọmọ Yorùbá tí ò ní kọ́nà ọnú kankan òun làlejò agbáṣàgà wa pàtàkì ojú ni wọ́n wọ̀n kì í ṣàìmọ̀ fún olóko adé orí ẹ̀gbọ́n mi dáadáa sì tún ni wọ́n èmi á máa kí wọn dáadáa ní kí ẹ̀yẹ nítorí pé èrè ń bẹ nínú kéèyàn máa gbé òṣùbà fún àwọn tí adẹ́dá bá ń lò láti ṣiṣẹ́ ọwọ́ wọn ẹ ṣeun á máa rí yín bá láṣẹ Elédùmarè àlejò agbáṣàgà mi pàtàkì kò ní onímọ̀ ìjìnlẹ̀ ni wọ́n nínú ẹ̀kọ́ ẹ̀sìn Islam adẹ́dá sì fi wọ́n ṣolórí àwòkọ́ṣe rere ni wọ́n jẹ́ wà ní jáwòkọ́ṣe ìbànújẹ́ láṣẹ adẹ́dá tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà ẹ pẹnu pọ̀ pẹ̀lú mi níbikíbi tẹ́ bá wà kẹ́ bá ń kí àlejò mi pàtàkì Imam Abdulwasiu Alao ti ìjọ Nasirullahi Walifatu Manchester ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà ẹ ṣeun mo dúpẹ́ á máa rí yín bá láṣẹ Elédùmarè ẹ káàbọ̀ èmi lè ní jẹ́ máàmù mi ẹ̀yin kò pòwe fún wa lórí ètò kó tó di pa yọ̀ǹda yín lè ní kò sí tìjú bẹ́ẹ̀ o gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà mo nígbàgbọ́ pé gbogbo àwọn ọmọ ìjọ Nasirullahi Walifatu náà ni wọ́n ti ń wò wá báyìí tí wọ́n sì fẹ́ gbọ́ ọ̀rọ̀ ribiribi lẹ́nu yín ẹ̀yin tí a bá wá ní ìbéèrè fún wọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ní àǹfààní láti pè wá sí òun ni 070 1 9 0 ẹ̀fà 8 0 9 àti 0 tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ 0 7 5 9 2 0 5 7 àti 0 gbogbo ẹ̀yin tẹ̀sí ń wò wá lórí ẹ̀rọ ayélujára ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ń bẹ lókè wá ń bẹ bá a ṣe ń ṣe ètò lọ àtúbọ̀ mọ́ ọ̀nà ń bẹ fún yín kẹ́ ẹ lè rí tẹ́ bá fẹ́ pè wá afá mi ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà. adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ fún adẹ̀tú dúpẹ́ fún pípè tí ẹ̀yin náà tí ẹ pè wá sí orí ètò yìí a kí i pé ọba tí ó ní èrò lọ́dọ̀ tó dẹ̀ ní àṣẹ tó fi ń fún yín ṣe tó jẹ́ pé ẹ̀kọ́ ni ẹ̀ ń kọ́ ayé gbogbo agbára tí ẹnì kọ̀ọ̀kan bá ní Ọlọ́run sọ pé kíkálukú lo tiẹ̀ ìtẹ́yìn nílẹ̀ ìpamọ́ yìí Ọlọ́run bá tó wá ń fún yín ṣe náà Ọlọ́run má ṣàjẹ́ kí ètò náà Ọlọ́run jẹ́ kó túbọ̀ dàgbà jù bẹ́ẹ̀ lọ
ọlọ́kùn bá yín gbé dé ibi gíga okun àtagbára àtàláfíà tẹ̀lé ṣe ọlọ́mọgbà àkọ́kọ́ lọ́wọ́ àti gbogbo àwọn èèyàn wa nílé lóko tí wọ́n ń tẹ́tí sí ètò yìí tí wọ́n rí ẹ̀kọ́ kan sí méjì tí wọ́n rí mú bẹ̀ ọlọ́run bá dákun àánú ọlọ́run tó bẹ pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan kó wá láòṣù àlàáfíà tàwa yìí ọlọ́run ṣáà dákun àánú náà ọlọ́run tó kárí wa aláhàwùlọ̀ ọ̀làkù wẹ́tà ìlà àfà mi ọ̀rọ̀ yìí mi fẹ́ gbà lẹ́nu yìí ni torí ọ̀pọ̀lọpọ̀ àwọn àlejò wa bá a bá tiẹ̀ béèrè lọ́wọ́ ẹlòmíì pé kó tó di pé adé mi ká dé ibì kan ṣáà láti ṣẹ̀ wá ọmọ ìlú wo ni yín nílẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà kan mo mọ̀ pé lómìíràn ò mọ̀ ṣùgbọ́n wọ́n ti láǹfààní láti mọ̀ torí ẹ̀ ń bẹ lórí ètò lórí. Adá ọ̀pẹ́ fún ọ náà. Ẹ mọ́ sí èbó ewé tó mímu. Ìgbé èbó èmi náà gbé èbó. Ṣé pé ti ẹ̀gbẹ́ èbó wa ẹ ti dànù ìyún ti ajẹ́ pé apọ̀ kárìkápọ̀ yíyẹ ló yẹ ní. Ìlú tí mo ti wá ó jẹ́ ìlú kan tí ìlú tó ní àlàáfíà tí olúùlú náà kọ́kọ́ jẹ́ àmì tí a kọ́kọ́ rí i pé ọmọ ìlú Nàìjíríà ni. Bẹ́ẹ̀ni. Tí wá jẹ́ pé náà àwọn ẹ̀ka kan tó jẹ́ ìlú kan bẹ́ẹ̀ni tí a mọ̀ sí Kwara State. Ó jẹ́ yẹ pé ìlú náà. Ẹ ti ṣe ìbò stéètì òyìnbó ni. Ẹ sanwó lórí ètò wa ká tó yọ̀ǹda yín lónìí. Tí a mọ̀ sí orílẹ̀-èdè Kwara tí gbogbo èèyàn mọ̀ sí ìpínlẹ̀ Kwara ibẹ̀ ni mo ti wá. Ṣé wàá rí o gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò Yorùbá ló láṣà ó kú èrè pé kẹ́ ẹ dárúkọ ìlú ọ̀hún fún wọn ìlú ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan ló náà ní ìdánimọ̀ wọn yálà oríkì ni o oúnjẹ tẹ́ ẹ fẹ́ràn bẹ́ẹ̀ ni irú aṣọ tẹ́ ẹ fẹ́ràn ni o àwọn nǹkan mèremère àbọ̀hún àlùmọ́ọ́nì tán mọ̀ mọ́ yín nílùú Kwara ẹnà mẹ́ta ń bẹ fún wa gbòógì ni o àwọn ètò ìbílẹ̀ dáadáa. A ṣì wà lórí àdúrà nínú tọ́mọ yìí tí wọ́n mọ̀ wá mọ̀ tí ó dẹ̀ jẹ́ pé gbogbo ẹni tó bá ń wádìí ohun kò lè nì èyí tí Ọlọ́run fi ṣe ìkẹwàá ń bẹ náà ni ìlú kan ni tó jẹ́ ìlú àáfàá ńlá kan tó wá jẹ́ pé àáfàá náà Ọlọ́run ti mú wọn sí ọ̀dọ̀ kọ́lọ́mọ ṣàwọlá ìjókòó kọ́lọ́mọ wa kẹwọn bàbá tí gbogbo wa mọ̀ sí bàbá Maulana Sheikh Muhammad Al-Awwal Ọ̀tọ̀lórì tí gbogbo èèyàn máa ń pè ní Àwálù tí wọ́n bá ń wá òmùpó lẹ́nu gbogbo ẹni tí ò mọ òmùpó epo tí Ọlọ́run ní káwa rí ní òmùpó lẹ́nu òun náà ni Àwálù tó wáyé pé bàbá náà ti lọ kọ́lọ̀ bá wa kẹ́ wọn àmọ́ ilé Àwálù kò parun ilé náà ṣì ń bẹ èyí yóò jẹ́ nǹkan tó jẹ́ nǹkan pàtàkì ní ìlú òmùpó èèyàn ńlá kan tí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ́ ní kó jáde àmọ́ Àwálù ìlú òmùpó ni èmi ti wá. Ìkànnì okùn méjì torí mi gbogbo ẹlẹ́mi ó gbà tán o gbogbo agbádá ń tẹ́ kó wálé agbódo ètò Yorùbá ló láṣà lónìí gbogbo ẹ̀ pátápátá gbàgbà lórí láwọn àmì okùn méjì ẹ ti nà kán gbòógì ń bẹ fún wa. Ṣé inú tẹ tún lè fi júwe tí òmùkó jẹ́ ìlú kan tí wọ́n máa ń kì ní wọ́n máa ń ní àwa ni ọmọ arógbọ́n ńlá jomi toro aṣọ. Ọmọ arógbọ́n ńlá jomi toro aṣọ. Ọmọ ìlú kan ni tí wọ́n ní ọmọ olómù àpẹ̀mọ́. Àwa ni ọmọ ọlọ́rọ̀ agogo. Kódà. Àsìgbà lọ́nà tòun. Kódà. Ọmọ ewúrẹ́ gúdúgbẹ́. Kódà. Tó bá nù nílé olóhùn. Kódà. Wọ́n yà bá rẹ̀ lẹ́sẹ̀ wá béèrè tó bá rẹ̀ lẹ́sẹ̀ ò lè pẹ́. So orí kì bá lọ bẹ́ẹ̀. Àbàmì ẹja adájú torí bá a bá yọ̀ǹda yín ẹ̀yin gan ẹ múra wa wá sórí ètò Yorùbá yóò láta ní tí mo wí lẹ́ẹ̀kan ní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa mo ní ọmọ ọkọ Yorùbá ni wọ́n wèé sọmọ lé Yorùbá tó ẹ ti ná méjì ń bẹ̀ fún wa. Nínú ẹlẹ́ẹ̀kẹta ni pé apá tí Ọlọ́run ti ní ká wá ní Kwara nínú ìpínlẹ̀ náà wọ́n máa ń pe ọ̀dọ́ wa ní Ìgbónà tí gbogbo èèyàn máa ń sọ èdè wa èyí tó dẹ̀ jẹ́ ní àṣà Ìgbónà ni pé owó ni é jẹ gbogbo ìyẹn bá mú wá owó náà ni é jẹ ìyẹn jẹ́ ó jẹ́ nǹkan tí èèyàn táwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ pẹ̀lú wa wọ́n bá ti béèrè pé owó ni é jẹ wọ́n ti mọ̀ pé apá ibi tó ti wá Ìgbónà ni wọ́n pè wọ́n
máa pè ní gómìnà. Ó dàbẹ̀ ẹ ṣeun adúpẹ́. Mo nígbàgbọ́ pé gbogbo àwọn tó wá láti ìpínlẹ̀ Kwara wọ́n ti rí ọgbọ́n kan àbí òmíràn kọ́ nínú tẹ́ ẹ̀ náà ń bẹ̀ fún wa. Ìdí náà tá a fi ní tò káwọn àlejò agbáṣàgà wa kí wọ́n mọ bá wa sọ àwọn ohun ìdánimọ̀ tí wọ́n lè fi ṣàpèjúwe ìlú Yorùbá, ìlú ilẹ̀ Yorùbá tí wọ́n ti wá. Tó ẹ̀yin gẹ́gẹ́ bí irú èèyàn tí Adẹ́dàá ṣe ní ẹ júwe ara yín níwọ̀nba fún gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ní àṣà. Ìjúwe mi náà ò ní gbogbo táyé rí mọ́ mi lára pé ọkùnrin ni mí. Nínú ìjúwe mi náà dẹ̀ ni pé Ọlọ́run ní kí n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tí òun náà ń kọ́ ẹ̀kọ́ tí Ọlọ́run dẹ̀ ní kí a jẹ́ èèyàn tó jẹ́ wípé òun náà a tẹ̀lé tiẹ̀ àdẹ̀ ń tẹ̀lé ti Ọlọ́run ṣàdákun tó gbogbo àwọn alẹ́ tó ń tẹ̀lé. Agbára Adẹ́dàá ìmọ̀tẹ́ wá ní kò ní ju ìlú lọ́wọ́ ìmọ̀tẹ́ fi ń tọ́ni sọ́nà ayé òní tiẹ̀ nínú ọ̀fun ara yín ní tìkùtì ẹ ṣeun iwájú lẹ́ẹ̀mọ́ lọ. So àkòrí ọ̀rọ̀ wa lónìí ààrẹ ọjọ́ mú solókùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti fi ìbéèrè náà ti fi ṣọwọ́ sí wa pàápàá jùlọ bá a ṣe ṣàlàyé fún gbogbo àwọn ènìyàn pé ètò yìí àkànṣe ètò ni fún Ramadan, oṣù alápọ̀nlé, oṣù àánú, oṣù tó yẹ kéèyàn tọrọ gbogbo ribiribi tó bá fẹ́ dáadáa lọ́wọ́ àdániwáyé. Ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ìmáàmù ni gẹ́gẹ́ bí gbogbo múmìnì àti múmìnà káàkiri àgbáńlá ayé gbogbo wa la mọ̀ pé òpó márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ló gbé ẹ̀sìn Islam wò. A sì mọ̀ pé Ramadan ọ̀kan pàtàkì gbòógì nínú Islam. Ẹ dákun Ramadan ẹ là wá lọ́yẹ̀ àǹfààní mo mọ̀ pé bí n bá gbà yín láàyè wákàtí mẹ́ta gan tí wàá parí ètò yìí. Àmọ́ ẹ mọ̀ bínú. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ẹ káàsán o ìyá wa. Ẹ̀lẹ́ o ìyá wa MTS. Ìyá wa TSG láti orílẹ̀-èdè Nàìjíríà. TSG Catering Services láti Nàìjíríà Ìbàdàn ní o. Ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà. Ẹ ṣeun wá ọ̀sẹ̀ tó kọjá dúpẹ́ o, arówó onígbà o. Ẹ ṣeun o ìyá wa. Olúwa ń máa bùkà pò yín o. Ẹ ṣeun adúpẹ́ àmọ́rí yín bá láṣẹ lẹ́kọ̀ọ́. Ilé iṣẹ́ ní òní bàjẹ́ o. Àmì àṣẹ, àmì àṣẹ. Àlejò wa ẹ kú ni o. Ẹ ṣé gan ìyá wa. A kú ìgbélárugẹ Yorùbá ló bàtà o. Ọlọ́run á jẹ́ pẹ́ fún wa o. Ọlọ́run ò ní jẹ́ kí Yorùbá ó bàjẹ́ o. Àmín yá òbí. Gbogbo ilé ń kọ́ o. A dúpẹ́ fún Ọlọ́run ìyá wa. Ẹ bá ní kí gbogbo ilé ayé á kí yín ní o. Ẹ ṣeun gan ìyá wa. Ẹ ṣeun o àmàrí yín bá láṣẹ òrìṣà òkè. Tó ìmáàmù mi ẹ já máa Ó dàbọ̀. Ẹ ṣeun ó dàbọ̀ ẹ ṣeun. Tó abala kíkanjú fẹ́ẹ́ dé táwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní pè wá wọlé. Èmi ti fẹ́ ká yanjú díẹ̀ lára àwọn ìbéèrè tí wọ́n ti fi ránṣẹ́ sí wa yìí. Tó ẹ dákun ẹ là wá lọ́yẹ̀ lórí oṣù alápọ̀nlé yìí. Ramadan gẹ́gẹ́ bí ìkan nínú òpó ẹ̀sìn Islam. Ẹ júwe rẹ̀ fún wa nínú ọ̀gbà. Ba'da bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala ashrafil anbiya'i Muhammad rasulillahi sallallahu alayhi wa sallam. Adá ọpẹ́ ní ọwọ́ Ọlọ́run, adẹ̀dá ọpẹ́ ní àṣẹ salatu fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Àwa kí atọ́kùn àti olùdarí ètò yìí gẹ́gẹ́ bí a ti ṣe sọ ní ìgbà tí ní ìbẹ̀rẹ̀ pé iṣẹ́ ribiribi ni ẹ̀ ń ṣe. Àṣà yìí tó dára lójú ni pé àṣà Yorùbá ò lè parun. Àmọ́ ní orílẹ̀-èdè tá a wà yìí ẹ̀yin náà jẹ́ ọ̀kan ní ẹni tó mú un dání. Ẹ jẹ́ ọ̀kan gbági tí ò fẹ́ kí àṣà náà kí ó parun. Àwa fi tọrọ ní ọlá láti ọlá ìṣẹ̀dálẹ̀ gbogbo tí jẹ́ Yorùbá ìmọ̀díwọ̀ntí náà Ọlọ́run níjó pa. Èyí tí a fẹ́ sọ nípa ààwẹ̀ Ramadan gẹ́gẹ́ bí àwọn àfá tí wọ́n jẹ́ ọ̀gá fún àwa tí wọ́n ti ṣe sọ. Kí tó máa bá lọ máa kí gbogbo àwọn tí ń jẹ́ olólùfẹ́ ètò yìí nílé ní oko tí àtìlẹ́yìn òdì pàápàá jùlọ àwọn ìyá tí wọ́n pè náà
Ìpè Ọlọ́run oore ní oṣù yìí Ọlọ́run má fi fún ẹnì kọ̀ọ̀kan wa. Wá kí gbogbo ohun tí jẹ́ àfáà gbogbo àwọn bàbá láti ilé ìlú wa tí a ti wá tí jẹ́ Nàìjíríà tó gbá dé ìlú UK yìí tó fi dé gbogbo àwọn bàbá pàápàá tó gbá dórí Àsàlátù Nasrullahi wal Fatihu Greater Manchester láti orí àwọn ìmáàmù wa Junaidi As-Saqafi Al-Mufaddil As-Saqafi ọlọ́mọṣàbà wà pẹ̀lú wọn. Bákan náà kí àwọn ìmáàmù wa Kabir Adékílékún ọlọ́mọṣàbà pẹ̀lú wọn àti gbogbo òjò mùsùlùmí tó ń bẹ ní Manchester bẹ̀ látòrí Nasfat ni tí ó fi dórí Qaribullah ni tó fi dórí Zumratul Mu'min táwọn ìmáàmù wa orí aré tí wọ́n ń darí ẹ̀ àti Nasfat tí àwọn àfáà wa Yasin tí wọ́n ń darí ẹ̀ ọlọ́mọdékun gbogbo àgbẹ̀sìgà ni àti Al-Muhsinun tí àwọn bàbá wa ìmáàmù wa Ajíkọlé ń darí ẹ̀ ọlọ́run gbogbo wa lápapọ̀ wájà mú Rasulullahi láàrin àtẹ̀sáàtù ọlọ́run tó dáa pọ̀ ọlọ́run kò ní tú wa ká. tó Ramadan jẹ́ òpó kan nínú ẹ̀sìn Islam ó wá jẹ́ oṣù kan tí ọlọ́run tó fi ránṣẹ́ sí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ oṣù tí ọlọ́run tó ṣe ní oṣù kan tó jẹ́ pé oṣù àánú ó jẹ́ oṣù kan tó jẹ́ pé oṣù àforíjì ó jẹ́ oṣù kan tó jẹ́ pé oṣù kóra ẹni ní ìjánu ó dẹ̀ jẹ́ oṣù kan tó jẹ́ pé gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe sọ tí a bá lọ wo Al-Qur'an al-Karim tá a bá wo Qur'an apá kejì súrà ẹlẹ́ẹ̀kejì ní Al-Qur'an tí a bá wo orí 100 tábà wò lọ sí ìsàlẹ̀ a rí pé Ọlọ́run sọ ń bẹ̀rẹ̀ pé báyìí bismillahir rahmanir rahim ya ayyuhalladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun pé a pé gbogbo ẹ̀yin tí ẹ tẹ̀lé ti Ọlọ́run ní ààwẹ̀ yìí a ti ṣe ní ọ̀ranyàn fún yín gẹ́gẹ́ bí a ti ṣe ní ọ̀ranyàn fún àwọn tí wọ́n ti ń bẹ kẹ́yìn tó dé. Kí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn òjíṣẹ́ ti wá lóríṣiríṣi. Kò wá sínú òjíṣẹ́ tí Ọlọ́run ò fún ní ààwẹ̀ gbígbà yìí. Nínú èyí tó hàn jù náà ni ìgbà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àgbà tó ṣe ìrìn àjò kó ìlú Mọ́kà lọ ìlú Mọ̀dínà. Ìgbà tó dé ìlú Mọ̀dínà yìí, ó wá bá àwọn tí ó jẹ́ ọmọ lẹ́yìn Mósè tí wọ́n gba ààwẹ̀ nígbà tí wọ́n débẹ̀. Ó wá ń bi wọ́n pé kí ni ó dé tí ẹ̀yin fi ń gba ààwẹ̀. Àwọn ọmọ tó wà lẹ́yìn òjíṣẹ́ ńlá Mùsá tí a mọ̀ sí Mósè wá ń sọ fún pé àwọn láti gba ààwẹ̀. Nígbà wọn máa ń fi ààwẹ̀ àwọn máa ń fi dá ọpẹ́ fún Ọlọ́run. Ààwẹ̀ yìí ní ìtàwọn ń gbà ó jẹ́ ọjọ́ tí Ọlọ́run tó ṣe ìṣẹ́gun fún àwọn lórí Fáráò táwọn gba tí Ọlọ́run gbé àwọn borí gbogbo oṣù ìta àti gbogbo aburú tí Fáráò ṣe fún àwọn. Ní Ànábì wa fi sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ fún bó ṣe pa gbogbo mùsùlùmí láti pé gbogbo ohun tí jẹ́ mùsùlùmí ló gbọdọ̀ máa gbà àwọn. Torí ó wà nínú Kùránì pé la nufarriqu bayna ahadin min rusuli kò sínú òjíṣẹ́ Ọlọ́run àti Jésù àti gbogbo ohun tó jẹ́ Ọlọ́run rán lójíṣẹ́ gbogbo ẹ̀ ní àwa mùsùlùmí ò gbọdọ̀ sọ pé torí pé Jésù àbí ká ní nítorí gbogbo mùsùlùmí tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ti ṣẹbọ sọ́nà kì í ṣe ọmọlẹ́yìn Ànábì wa Muhammad kì í ṣe ọmọlẹ́yìn ẹni tó gba Ọlọ́run gbọ́. Lẹ́yìn ìgbà yẹn ni Ọlọ́run mú ààwẹ̀ Ramadan wá. Ó wá mú wá lẹ́yìn ààwẹ̀ tó jẹ́ pé kí a máa fi ṣe ìrántí pàápàá jùlọ oṣù àánú gbogbo ẹni tí òun náà ń bẹ tí ò rí jẹ. Kẹ́yìn náà lè mọ bí ó ṣe ń rí. Ó jẹ́ oṣù àánú tí a máa ń fi tọrọ fún gbogbo aláìní. Kó irú Ramadan tó wà àti ìgbà tí Ramadan kó tó dé ni àwọn èèyàn ti máa ń ṣe bẹ́ẹ̀. Àmọ́ Ọlọ́run tún wá yà sí ọ̀tọ̀ tí ó máa jẹ́ oṣù tó jẹ́ pé gbogbo àwọn orin pátápátá ẹ máa rántí nínú ẹ̀ láti máa rántí aláìní. Nínú ẹ̀ láti máa rántí ẹni tó ní ìdìrànlọ́wọ́. Nínú ẹ̀ ni yìí tá à ń ṣe tẹ́lẹ̀ nínú ìtọrẹ tá a máa ń ṣe á tún tóbi sí nínú oṣù. Ọlọ́wà ń sọ nínú oṣù yìí ó ní káyọ̀mí alfi ṣáárì gẹ́gẹ́ bí ajagunjagun kan tí a mọ̀ sí orúkọ wà nínú ẹ̀. Òru yìí wá ní oore gbogbo ẹni tó bá lè dìde nínú òru yìí. Wọ́n ló ní oore ju 1000 ọdún tí òjíṣẹ́ wa náà tí a mọ̀ sí Ṣámsì jagunjagun ó lóore ju 1000 ọdún tó fi sin Ọlọ́run lọ.
iṣẹ́ rẹ̀ kan tó bá ṣe ní oṣù ìlọ́po times 70 times ẹwù ilé ìbò àfàmì ẹwù ilé ìbò kíkọ. ẹ má bínú ẹjẹ máa ya lò bẹ́ẹ̀ ẹ bá gbà bẹ́ẹ̀ ọ̀nà lọ́po ni Ọlọ́run máa fi dá a padà oore díẹ̀ tó bá ṣe èyí tọ́lọ́ máa fi dá a padà fún yàn oore ẹ̀pẹ̀tẹ̀ ó jẹ́ oṣù àforíjì fún gbogbo ẹni tí Ọlọ́run bá yọ̀ǹda fún. Ẹ ṣeun máàmù mi mo dúpẹ́ mo nígbàgbọ́ pé gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà lẹ́tí rí ọgbọ́n kan tàbí òmíràn kọ́ nínú àlàyé tí máàmù mi ṣe. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tó ń bẹ níwájú mi òun lélẹ̀ wọ́n ní kẹ́ ẹ dákúndábọ̀ kẹ́ ẹ yànnàná díẹ̀ lára àwọn tó yẹ ká mú lọ́kùnkúndùn nínú oṣù alákọ̀ọ́lẹ̀. Èmi gan nígbà pé díẹ̀ ti jẹ jáde tẹ́lẹ̀ àbí kẹ́kàn yànnàná ẹ̀ fún wọn ni. Èyí tí Ọlọ́run fẹ́ lò ní inú oṣù náà ni ìbẹ̀rù Ọlọ́run. Torí ó parí ayá ìrún nílà alákòóhun tẹ̀tẹ̀kùn kẹ́yìn náà bá a lè máa bẹ nínú ẹni tó jẹ́ pé á ní ìpayà. Kí wá ní ìbẹ̀rù Ọlọ́run? Kí ló mú ìbẹ̀rù Ọlọ́run wá? Ẹni tá a bí sí ààfin ọba tí ò jáde lọ bí kọ́kọ́ rí tẹ̀bí ò pa. Kò wáṣọ tí kò tó wọ̀. Kò sí ní tó ń wá ẹ wá ní kó bẹ̀rù Ọlọ́run bó ló ti fẹ́ mọ tó ń jọ́lọ̀. Ìdí tó máa béèrè lọ́wọ́ yín pé ẹgẹ́ bí òwe tí ẹ̀yin àgbàlagbà máa ń sọ lẹ́ Yorùbá pé ẹni ìyàwó jẹ. Ẹ wá ń sọ yí pé tala fẹ́ pè ní akẹ́kọ̀ọ́ fún. Ìyà tí adẹ̀ máa ń pè ní ìyà kì í ṣe ìyà. Onú ẹni àwẹ̀ Ramadan yìí wà pé ó jẹ́ nǹkan tó máa ń kọ́ wa ní ẹ̀kọ́. Ẹ̀kọ́ tó dẹ̀ ń kọ́ wa nú oore tí ó wà bẹ́ẹ̀ náà ní pé gbogbo àwọn nǹkan míì ta ti ń gbìyànjú tá à ń bá ọkàn wa jà lé lórí nínú àwọn nǹkan míì tí a fẹ́ nínú àwọn nǹkan míì tó yẹ pé inú wà tá à ń wù tí ò tẹ́ wa lọ́rùn tí gbogbo àná wa ń bá jà tá à ń bá tó jẹ́ pé inú ara wa fúnra wa kì í ṣe bẹ́ẹ̀ ọmọ ẹnìkejì jà lásọ àmọ́ nínú ara wa tá à ń bá ẹ̀mí wa mọ̀ síkùn tí à ń bá ara wa ṣe fanfàdé lórí tó jẹ́ pé àwọn àti ọkùnrin lájọ́ ń fà nínú aburú ibi ìrìn ìkùnrin tẹ́lẹ̀ omi rìn ibi ìjẹkújẹ tẹ́lẹ̀ omi ń jẹ ibi ìṣekúṣe tó ń ṣe tó jẹ́ pé à ń gbọ́ wàásì lọ́tún lósì ìwàásù lọ́tún lósì táwa ń gbìyànjú àti kílẹ̀ oṣù yìí jẹ́ oṣù kan tó jẹ́ pé tá a bá ti wọnú oṣù yìí gbogbo kíní yẹn ó ti di dandan ká mú ní tipátipá nípa pé torí tá a bá ṣe ẹni tí ò fi rọ́lẹ̀ nínú oṣù ẹni tí ò fi rìnkùn rílẹ̀ nínú oṣù gbogbo òmùkúmu tá a mú nínú oṣù ẹni tí ò bá àti wokúwò àti ṣekúṣe ẹni tí ò bá fi lẹ́nu oṣù tó wá lóhùn gbààwẹ̀ ebi lásán ló fi ń panú ó jẹ́ oṣù tó jẹ́ pé a máa ń fi kọ́ra látara yìí pé bí a ṣe máa fi ìwà búburú àti ìwà dáadáa a ṣe máa tún múra sí. tó ìmáàmù mi èmi ti rí pé ẹ ti tú iṣu ẹ ti tú dé ìsàlẹ̀ kù àwọn ìbéèrè ọ̀hún ó lọ sọ́à ṣùgbọ́n mo mọ̀ kí adániwáyé ó ràn wá lọ́wọ́ lónìí iye tá a bá lè ṣe àṣà àyànjú ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì láǹfààní láti sọ fáwọn èèyàn wa tí wọ́n bá fẹ́ bá yín sọ̀rọ̀ àbí wọ́n tún ní kankan tí wọ́n fẹ́ mọ̀ á wí fún wọn bí wọ́n ṣe lè kàn sí yín èyí tá a bá rí yanjú bẹ́ẹ̀. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà àkórí ọ̀rọ̀ wa tọjọ́ tòní òun náà ń bẹ́ẹ̀ méjèèjì náà ni máàmù mi ó mọ bá wa dàpọ̀ mọ́ra wọn a ti rí àwọn òpè tí wọ́n ń pè wá. Aló? 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 Hello, salamu alaikum. Wa alaikum Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Mo kí àfá mi Sheikh àfá Abdulhasil. Wọ́n gbọ́ yín o. Orúkọ mi ni ọba Saheed Ibrahim Ọlámilẹ́kan láti ìlú Island. Ọlọ́mọṣẹ́ àrí ń pẹ́ àbá. Kábíyèsí ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà. Ẹkú ètò ẹkú ìgbìyànjú lọ ọlọ́run bá láàrú jù lọ́wọ́. Àmín. À ń gbọ́ yín o. Pẹ̀lú àwọn nǹkan tí mo ń gbọ́ lẹ́nu iṣẹ́ yìí ni ó jẹ́ inú mi dùn látara wípé ọlọ́run bá ló sọ inú rẹ̀ pé wà kí àwọn pé fún àǹfààní àtòkùtì lóhùn. Ìgbẹ́ látara ọba ìlàjì máa máa yọ kọ́kọ́ láti máa máa rí ẹ̀kọ́ lóríṣiríṣi. Inú mi dẹ̀dùn gbogbo àwọn bí kí ṣẹ̀yìn ìpín tí wọ́n rìnrìn àjò lọ láàrin ìṣẹ́jú mélòó kan tí wọ́n gbọ́ sórí ibẹ̀.
gbogbo ayé tó ń gbọ́ wọn. Agbádá ni wọ́n fi kó wálé agbódò Yorùbá ló làṣà. Àbúrò àgbàdo ìpè ní ìmọ̀ àti òye tó pọ̀. Láti mú nǹkan tí ìṣẹ̀lẹ̀ ìpínlẹ̀ sọ lọ́rọ̀ gbogbo wa lòdù Ramadan tàwa yìí gẹ́gẹ́ bí nǹkan tó sọ àtúnṣe àfikún ẹ̀ ní pé gbogbo nǹkan tó bá ń pè ní dáàbò àbúrú yálà gbogbo ìtọ́kùtọ́ nínú àwọn ìlú nínú ká gbìyànjú ká ìdìbò ìtàbá tó wá parí ìwọ̀n náà ká tó gbìyànjú ká mẹ́gbẹ́ lórí àwọn àyè náà kọ́nà mọ́ṣáláì tí gbogbo ẹ̀mí ìrọ̀rùn fún wa ní ìgbàgbọ́ àti gbogbo wa ọ̀la tó bẹ̀rẹ̀ lọ́la. Máa ń ṣe ìbákùnrin àwọn àìlà. Àmín ya Allah bàbá. Ọ̀gá bá mi sọ ilé ẹ̀kọ́ rẹ̀. Àmín àmín. Ẹ̀yin àgbàlagbà lẹ́sọ̀ ẹgbẹ́ àlẹ́kẹ́lẹ́ ìṣẹ̀lẹ̀ fáwọn àwọn amòbílà ìlọ́ta. Masha Allah. Ìmọ̀tọ́ náà bá bẹ̀rẹ̀ gbogbo fún yín látara ọlọ́run ní sọ́dọ̀ kan. Àmín bàbá. Lágbára ọlọ́run kò ní ìjọba mọ́ ìlọ́wọ́. Àmín bàbá. Ọlọ́run bá lọ́ba láàánú ojú ẹ̀dá wá kí pé wọ́n á fi àsìkò yìí òbí tọrọ fún gbogbo wa pátá gbogbo olólùfẹ́ wa àtàwọn gbogbo ẹni tó wà lẹ́yìn tó wà lẹ́yìn òní o. Àánú ọlọ́run lórí olóko rẹ̀ lọ́ba àlàkíkù. Àtàlì gbogbo wa ti kí àti lómẹ́rẹ̀ àgbàlá yìí. Àmín. Lọ́la àgbà àwọn sùdí náà ẹ̀sìn lè ṣe ìdájọ́. Àmín. Àmín. أنت أخوك يا رب لا تنسى بعلم السماوات والأرض Allahu akbar. Àmín. ولا تنسى بالعينات في بطون أمهاتها. آمين الله. وتب في خلائك وكذلك لطفا آمين. يحرق بكرامتك يا الله. آمين. وعلى ربك رب العزة عما يصفون والسلام على على المرسلين والحمد لله رب العالمين. Ẹ̀dẹ̀kú dìde ti ọjọ́ ti ìyàwó ti ọmọ yín ní Manchester yìí. Ọlọ́mọ ṣàjẹ́ kí ìyàwó náà lọ́jọ́ lálùbáńkà tó bó ti dóhùn yín mọ̀ sí. Allahumma amin. Allahumma amin. Ẹ ṣé gan bàbá wa. Ẹ ṣé sà. Ẹ ṣeun o, adúpẹ́ o, adúpẹ́ pé òkun àmọ́rí yín bá láṣẹ òrìṣà òkè. Ẹ ṣeun kábíyèsí wa. Tó ìmáàmù mi, mo ní èní Ọlọ́run Adẹ́dá náà ni ó ràn wá lọ́wọ́ torí bá a ti ń wí àwọn ọ̀rọ̀ yìí náà ni mò ń wa agbo ṣùgbọ́n Adẹ́dá ó ràn wá lọ́wọ́. Á dé gbogbo ibi tó yẹ á dé, á ya gbogbo ibi tó yẹ ká yà láṣẹ òrìṣà òkè. Tó mo ní àkórí ọ̀rọ̀ wa lónìí, ó ní àwọn ìgbésẹ̀ àti ìpawò gan-an lálẹ́ máa kó lédè Yorùbá òfin ní ìparun. Torí ọ̀rọ̀ yìí yóò mọ̀ lẹ́yìn o. Ó ti ń rí gàtégàté, ó ń rí gàtégàté. Lóṣù yìí lórí ètò Yorùbá ló làṣà, àkórí ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó bá jẹ máṣà àti ṣe ilẹ̀ Yorùbá la mọ́ ń jíròrò lé lórí lóṣooṣù. Èdè Yorùbá la ti ń gbéyẹ̀wò bí ọmọ tuntun láti bẹ̀rẹ̀ oṣù yìí. Àmọ́ lónìí gangan àkórí rẹ̀ tá a gbé kalẹ̀ gan ni bó o lè dé yóò ṣe ní parun. Àwọn ìgbésẹ̀ wo àti páwo ló yẹ ká kó tédè yóò fi ní dohun ìgbàgbé. Ẹ dákun ẹ là wá lọ́yẹ̀ lórí ẹ̀. Tọ́ adá ọpẹ́ fún Ọlọ́run. Èyí tí èdè yìí ó jẹ́ èdè kan tí ọlá wà ńbẹ̀ púpọ̀. Èdè Yorùbá ẹni àwa tí Ọlọ́run ní kí ọ bí síbẹ̀ ó tó di pa délu yìí a rí pé èdè kan ni tí Ọlọ́run ṣe ọlá fún. Èyí tí èdè yìí tí ò fi ní parun pàápàá jùlọ ní irú àwa tẹ́ pé tí ẹ̀sìn ní ẹrù mọ́ra lára. Èyí tí ó wá wà púpọ̀ lọ́wọ́ àwọn ẹlẹ́sìn torí gbogbo kálukú ló ní ohun tó lè fi já sí ọ̀rọ̀ tó náà lè fi jagun ìkọlẹ̀ yín ṣe. Nínú tí àwọn ẹlẹ́sìn lè fi jáde tá lè fi jagun òun náà ni pé kí a mú èdè yìí ó jẹ́ pé òun náà ni a fi ń jẹ́ iṣẹ́ tí Ọlọ́run bá tí ó ní kí a máa jẹ́. Gbogbo àwa tí Ọlọ́run ní ká jẹ́ àwọn àbàbá tí wọ́n ṣíwájú tó jẹ́ àfáà àti gbogbo àtàjọ ọmọ kí ó tà ń tẹ̀lé wọn. Èdè yìí náà fi kọ́ wa, òun náà dẹ̀ ló fi yé wa. Tí gbogbo ẹlẹ́sìn àti mọ́ṣáláṣí ni o, àti ilé ìjọsìn onígbàgbọ́ ni o, onígbàgbọ́ náà ni gbogbo wa. Tó bá yẹ irú ọ̀dọ́ tiwa ní mọ́ṣáláṣí Nasiru Lawal Party Greater Manchester tó wà ní Longside. Nínú bí ìrànlọ́wọ́ táwa ń ṣe lórí kéde ìmọ̀pàrọ̀, gbogbo tó bá di èdè tá à ń sọ ń bẹ̀ lédè Yorùbá. Tá bá dẹ̀ di ọjọ́ Jímọ̀ tá bá máa ṣe útúbà Jímọ̀ Yorùbá la máa fi sọ. Táwọn ọmọ ó sì gbọ́ lágbòye. Gbogbo àwọn ọmọ wa tó dẹ̀ wà ń bẹ̀ náà wọ́n gbọ́ lágbòye. A dẹ̀ máa ń jẹ́ kó yé wọn pé kò sí nǹkan míì tá a fẹ́ sọ ju èdè yìí lọ. A dẹ̀ dúpẹ́ fún Ọlọ́run láti ibẹ̀ gbogbo àwọn ọmọ yìí náà wọ́n ti ń tẹ̀lé.
tábà ló jẹ́ kó yé tí a bá jẹ́ kó tọ̀ kálẹ̀ gbogbo ilé ìjọsìn pátápátá tó bí tí àwọn ọmọ yìí tí wọ́n ń lọ nìyẹn tó bá jẹ́ pé èdè ẹ lọ gbogbo àwọn ẹlẹ́yà káàkiri wọ́n fi èdè míì ṣeré èdè yẹn ni èdè yẹn yìí táwa lè fi dá sí tàbí fi ràn yín lọ́wọ́ tá kéde má pa àwọn ni pé ní gbogbo nǹkan tá à ń ṣe nursery level pàtíwù ní ìlú Manchester àtàwà Yorùbá la fi ń ṣe gbogbo ẹ̀ pátápátá. Adédọ̀rè kan yín nípa láṣẹ lẹ́gbẹ̀ẹ́ níta ẹ̀ ṣe nǹkan gidi ní orí tèmi gan sì wú mo sì nígbàgbọ́ pé gbogbo ẹlẹ́sìn ẹ̀sìn tí wọ́n ń tẹ́tí sí ètò Yorùbá ló láṣà lọ́wọ́ báyìí tàbí tí wọ́n ń gbọ́ wa wípé tó ẹ má jà ṣe lè bó nìkan bí ọ̀pẹ rẹ̀ náà ni ká mọ gbìyànjú àti wọ́n sọ gbogbo àwọn kódà ibi tí ìṣẹ̀lẹ̀ ìjọsìn kan pàápàá ipa tí gbogbo àwọn ẹlẹ́sìn lè ṣe òun ni ìmáàmù mi ti là lọ́yẹ̀ òun lẹ ti là wá lọ́yẹ̀ lórí rẹ̀ inú èmi gan sì dùn ara mi yá gágá tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà ẹ mọ̀ pé aago 4 àbọ̀ la máa ń ṣe ojú òpó fún abala kíkanjú àmọ́ nítorí ọ̀rọ̀ tó wà nílẹ̀ lónìí ohun tá a ṣe ni pé a mọ̀ fi òkò kan a mọ̀ fi pa ẹyẹ méjì ni wọ́n mọ̀ fọ̀rọ̀ jómítóró ọ̀rọ̀ pẹ̀lú máàmù mi ẹ sì tún ní àǹfààní láti pè wá a ti ṣí ojú òpó wa báyìí fún abala kíkanjú gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló láṣà pàápàá jùlọ ẹni tó bá láyà tó mọ̀ pé tó irú ìbéèrè wo ni wọ́n fẹ́ bi mí lórí àṣà àti ṣe ilẹ̀ Yorùbá tí wọn ò ní gbà á 10 ni ó ti wà ń bì ẹ pè wá òǹkà tí ẹ̀mí yín bá mú ẹ mú bẹ́ẹ̀ bá sì ti jẹ̀bùn wa káwọ́ fẹ́ bu wa lé yín lọ́wọ́ ni kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ wá ní àǹfààní láti pè wá sí òun ni 0 7 9 1 4 0 6 8 9 àti 0 tàbí kẹ́ ẹ pè wá sí alágbèéká kejì èyí tó jẹ́ 0 7 8 5 9 2 0 5 7 3 àti 0 ẹ jẹ́ súré pé ní kọ́mọ́kọ́mọ́ lóyìnbó nítorí gbogbo ẹ̀yin tẹ́tí wá pé kí láadé 0 nìkan pé ẹ mọ̀ bá wa ṣe díẹ̀díẹ̀ tó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ní àǹfààní láti pè wá sí òun ni 079 140 680 90 tó àwọn òǹpẹ wa pàtàkì àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá ó ti re bété mo nígbàgbọ́ pé wọ́n pè wá padà ó ti ní àwọn olólùfẹ́ abala kíkanjú tí wọ́n lè mọ́ pè wá gbogbo ẹni tó bá ń gbìyànjú àti pè wá ẹ pè wá padà ojú òpó wa ti ń bẹ ṣíṣí lẹ̀ tó àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá àti mẹni tó ń pè wá dókítà wa pàtàkì olólùfẹ́ ètò Yorùbá ló láṣà ni wọ́n tó dókítà wa ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà. àwa ni ẹ mà. ẹ káàbọ̀ akú ọ̀run yìí ṣe ló tàn. àwa ni ẹ wá. akú gbádùn àkókò ganríganrí yanyan ló tàn ta. Adébọ́lá ni ẹ láti Manchester. à ń gbọ́ yín o bàbá mi ìbéèrè wo lẹ̀mí yín mú. ìbéèrè kẹwàá. ẹ̀yin tẹ́ fi ń gbọ́ wàhálẹ̀ ìkẹwàá lẹ̀mí yín mú ìmáàmù sẹ́yìn òṣìdè àbẹ́mi ni sẹ́yìn. àwa ni a ṣì. èmi jẹ́rìí ẹ̀yẹ lè ka Yorùbá dáadáa àbí bò wá ní ìmáàmù mi èmi mọ̀ pé ẹ lè irú Yorùbá wo ni kí láadé tó ẹ ń pé wá ẹ tẹ́tí ṣe ń gbọ́ wa. gbọ́ngbọ́n ẹ máa ìbéèrè kẹwàá. ìbéèrè kẹwàá ó ti ń bẹ lọ́wọ́ wa kí wọ́n parí òwe lákọ́kọ́. wọ́n ní parí òwe yìí orin gbogbo lòwe. ṣe gbọ́ orin gbogbo lòwe. orin gbogbo lòwe wọ́n ní kẹ́ ẹ parí ẹ̀ orin gbogbo lòwe ìparí rẹ̀ ní kẹ́ ẹ wí fún wa dókítà mi. orin gbogbo lòwe àmúyẹ. òrùn ti fa wàhálà ẹlẹ́ẹ̀kejì ń kọ́. ẹlẹ́ẹ̀kejì wọ́n ti ń wí fún yín báyìí kẹ́ ẹ ń gbọ́ wa ẹlẹ́ẹ̀kejì kí ni orúkọ oyè kábíyèsí ìlú Òṣogbo. wọ́n ní kí ni orúkọ oyè kábíyèsí ìlú Òṣogbo orúkọ oyè wọn. Àtaọ́jà dókítà mi ẹgbàá yín tó ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ń kọ́. ẹlẹ́ẹ̀kẹta ṣe àlàyé ìyàtọ̀ tó wà láàrin alága ìdúró àti alága ìjókòó níbi ayẹyẹ ìgbéyàwó nílẹ̀ Yorùbá. tẹ bá ní ká wò ó ọkọ ló lọ ń bá òun wà ní
àwọn tó wà ní ẹ̀wọ̀n jókòó alága ìjókòó ti fún ti ìyàwó alága ìdúró ti fún ọkọ because ọkọ lọ bá ìyàwó ni wọ́n lọ bá ọlé tí wọ́n máa dúró ní ìdíkọ́ ọkùnrin ọkọlẹ̀ nìkan tó wọlé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ bá nílé náà lórí ìjókòó alága ìjókòó ni wọ́n ló máa ṣe ti ìyàwó alága ìdúró ló máa ṣe ti ọkọ. Ẹgbàá yóò náà. Ẹrú gbogbo ẹ̀pọ̀ ni. Bẹ́ẹ̀ ni dókítà mi ẹgbàá ṣùgbọ́n méjì lẹ́gbàá. Ìyàwó ló máa jókòó sílé náà ọ̀rọ̀ ọ̀gbọ̀n jókòó alájàjò kó ní ẹ̀. Ọkùnrin bá fẹ́ amúyàwó gbúdọ̀ dúró ní. Bẹ́ẹ̀ ni dókítà mi. Dókítà mi ẹgbàá inú tèmi gan sì dùn pé ẹgbàá. Àmọ́ ẹ dúró ìbéèrè àkọ́kọ́ ẹ ní sùúrù dókítà mi ṣé ẹ mọ̀ pé mẹ́ta ní ìbéèrè àkọ́kọ́ tá a bí yín ni pé tó orí gbogbo lòwe. Orí gbogbo lòwe. Iyùn ṣé ká kúkú fa dédé méjì ń. Mo yẹ kó pé gbìyànjú máa gbà tó o bá sì náà lè máa dúró. Ó dà ẹ mọ tá a ṣe mo ti fún yín lẹ́bùn mi ó dàbí ẹni tó a ti fún yín nífẹ̀ẹ́ á fún yín láǹfààní àti gba àǹkárá mo gbé àǹkárá wa fún yín ṣe gbọ́ dókítà mi ẹ fún wa láàyè láti gbé òǹpè mìíràn tí wọ́n ń pè wá torí àwọn kan ń pè wá láti ìlú Ireland lọ́hùn ẹ dákun dábọ̀ ẹ tún gbìyànjú àti pè wá àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Àló Tèmídire ló ń pè láti Manchester. Ìyáàfin Tèmídire láti Manchester ìyá wa dáadáa ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà abala kíkanjú la wà yìí o ìbéèrè wo lẹ̀mí yín mú. Ìbéèrè kẹta lẹ̀mí yín mú tó òun pé wá láti ìlú Ireland ẹ dákun dábọ̀ ẹ fún wa ṣẹ́jú márùn-ún bàbá mi ẹ ṣáà bá wa dúró sórí aago báwọn á gbìyànjú àti súré ní kánmọ́kánmọ́. Ìbéèrè kẹta òun pé wá láti ìlú Ireland láti rí yín ẹ dúró sórí ẹ̀rọ wa ìyá wa ìbéèrè alákọ̀ọ́kọ́ lélẹ́yìí o ṣé ẹ gbọ́ wa. Ẹ parí òwe yìí àwọn gbọ́n àwọn gọ̀ àwọn kò lè fi ń tọrẹ kí ni parí ẹ̀. Ìyá wa mo ní tò àwọn gbọ́n àwọn gọ̀ àwọn kò lè fi ń tọrẹ kí ni parí rẹ̀ ìyá wa. Ó yàhun ni èmi fẹ́ràn ológun tẹ jù sínú omi gbóná tó ó dá ẹjá bọ́ sẹ́lẹ̀ kejì ìyá wa ìbéèrè ẹlẹ́kejì rèé àwọn wo ni Yorùbá ń pè ní ọmọ oṣù nílẹ̀ Yorùbá ọmọ oṣù àwọn wo nù. Ọmọ oṣù. Bẹ́ẹ̀ ni ìyá wa. Àwọn tó wá láti ilé Ọ̀ṣun. Àwọn tó wá láti ilé Ọ̀ṣun ìyá ọlọ́mọ jẹ́ ṣe mí lèṣe lórí ètò ìyá wa àwọn tí wọ́n wá láti ilé Ọ̀ṣun lọ́mọ oṣù adẹ́gbẹ́ ràn wá lọ́wọ́ tó ìbéèrè ẹlẹ́kẹta rèé ìyá wa ta ni Yorùbá ń pè ní baálẹ̀ ta ni Yorùbá ń pè ní baálẹ̀. Olórí àdúgbò ẹ tan ló díẹ̀ sí olórí àdúgbò. Ní àdúgbò. Agbègbè. Tí wọ́n sì jẹ́ ọba ló máa ṣojú wọn gẹ́gẹ́ bí ọba ní àdúgbò yẹn tí wọ́n sì jọba. Tó ìyá wa èmi ò fún yín ní àwo rẹ́kọ̀dù wa àwo rẹ́kọ̀dù kan ti ń bẹ ńlẹ̀ fún yín tẹ́ gbọ́ dáadáa nínú ìbéèrè wa mẹ́tẹ̀ẹ̀ta n ò mọ̀ bóyá fún yín ńlá jù àmọ́ á sọ gbogbo àwọn ìdáhùn rẹ̀ níparí ètò ìyá wa wọ́n fún yín láwo rẹ́kọ̀dù fún ìgbìyànjú á máa rí yín bá láṣẹ adẹ́dá. Ẹ ṣeun ìyá wa adúpẹ́ o tó o ń pè wá láti ìlú Ireland ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ẹ káàbọ̀ bàbá mi ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà. Ẹ ṣeun o a máa rí yín bá láṣẹ Elédùmarè. Aláàjẹwà akínyẹn kú ògbẹ alámàlẹkùn. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Àwọn alájà kọ́ o. Àlàáfíà àti pẹ́pẹ́ náà.
Alájà wa èmi ó sì wọ ọmọ wá sórí ètò Yorùbá ló láṣà torí wọ́n ń yọ bọ́rọ́bọ́rọ́ fún wa. Adúpẹ́ ló wá wà pẹ̀lú wa. Adúpẹ́ fún wa. So bàbá mi abala kíkanjú náà ń bẹ́ńlẹ̀ o. Ẹ ṣeun adúpẹ́. Ẹ ṣeun adúpẹ́. Ẹ jẹ́ ká bá yín dá sí ètò nǹkan yẹn. Ẹ jẹ́ ká mú nǹkan karùn-ún tó wà lẹ̀. Ìkarùn-ún bẹ́ńlẹ̀ àlejò mi ni ó kà á fún yín pẹ̀lú ìrànṣẹ́ lọ́wọ́ adániwáyé. Ohun akin lohun yìí bàbá mi dáadáa di Masha Entertainment láti ìlú Island. Olúwa kó wà pẹ̀lú yín o. Ohun akin ni wọn. Ẹ̀jẹ̀ kú dájú bọ́ ìbéèrè wa ìjọba bá ṣọ́ yín o. Kò ní pa lágbára Ọlọ́run. Ìbéèrè alákọ̀ọ́kọ́ tí ó wà fún yín. Kí ni orúkọ oyè kábíyèsí ìlú Ìtorí? Ẹ̀gbọ́n kábíyèsí ìlú Ìtorí kí lorúkọ oyè wọn? Olúbàdàn ní tìbàdàn gbogbo wa la mọ̀. Kí lorúkọ oyè kábíyèsí ìlú Ìtorí? Olútorí of Ìtorí ni. Ẹ yí padà ẹ jẹ́ agbọ́n ẹ tún sọ bàbá mi. Ẹ̀mí mi fẹ́ kẹ́ ìjẹ̀bùn o. Olútorí of Ìtorí. Ẹ̀tún olóòlù lásán ẹ mọ̀ tún tẹ̀ lọ wájú mọ́. Olú. Wọ́n máa gbà tó ọmọ ọba lẹ̀wọ̀n náà. Olú. Ọmọ ọba lẹ̀wọ̀n náà. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Ṣe àlàyé ìyàtọ̀ tó wà láàárín Òjó àti Àìná. Wọ́n ní kẹ́ ẹ ṣàlàyé ìyàtọ̀ tí ń bẹ láàárín Òjó àti Àìná. Orúkọ àmútọ̀runwá ni wọ́n. Wọ́n ní ẹ ṣàlàyé ìyàtọ̀ tó ń bẹ lára wọn. Òjó ọkùnrin tó bá gbèbí kọ́rùn náà pẹ̀lú Òjó. Àìná ń kọ́. Èyí tó bá gbèbí kọ́rùn tó lóbìnrin òun náà pè ní Àìná. Kódà èmi náà ní jẹ́ ní Masha ẹ múra wa lẹ́nìí ni. Ẹlẹ́ẹ̀kẹta asúré tètè. Wọ́n ní kẹ́ ẹ parí òwe yìí. Asúré tètè kò ní kọjá ilé. Kí ni ìparí ẹ̀ Masha? Asúré tètè kò ní kọjá ilé. Wọ́n ní kẹ́ ẹ parí ẹ̀. Nǹkan dé o. Asúré tètè ò ní kọjá ilé. Bẹ́ẹ̀ ni di Masha. Ìbẹ̀rẹ̀ kan ò ní sùpẹ́ bá ọ̀nà. Di Masha. Ọwọ́ mi ẹ̀ wò. Ó sì jẹ́ ìyẹn asúré tètè ò ní kọjá ilé. Ìbẹ̀rẹ̀ kan ò ní sùpẹ́ bá ọ̀nà. Ó ti dà bẹ́ẹ̀. Di Masha Entertainment ọwọ́ mi ń ro fún yín paka báyìí ló ń ro. Inú mi sì dùn, ó dùn gidigidi. Ìbéèrè wa 3 ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ kó jẹ. Mo sì wí níbẹ̀rẹ̀ ètò yìí, mo ní ẹ̀bùn pàtàkì tó ń bẹ fún gbogbo ẹni tó bá gba ìbéèrè wa 3. Olóòtú náà mú lórí wáyé yìí. A ti bẹ̀rẹ̀ o Di Masha. Ẹ ti pè wá ní torí bákan o, èyí kàn dẹni ó dàbí ẹni kó òrùn ló fà á. Ó dà àwí kankan Di Masha Entertainment. Ẹnu tèmi ti wọ wò torí ẹ gba gbogbo ìbéèrè mi lónìí. Agbára ti wà tó. Èmi ò wí kankan torí ẹ ti pa mí láyò báyìí lónìí. tó ìbéèrè ẹ̀bùn gbòógì kan bẹ nílẹ̀ fún wa lórí ètò èèyàn kọ̀ọ̀kan lóṣooṣù. Àwọn àlè ọlọ́run ló wà lórí ìjókòó yẹn. Ẹ gbọ́dọ̀ má gbà á. Ó ti dáa bẹ́ẹ̀. Alákọ̀ọ́lé wa ni Masha. Àdúpẹ́ lọ́wọ́ Adániwá. Èèyàn ọ̀rẹ́ ni kọ́lọ́ba wà pẹ̀lú ẹ̀ àti ìyàwó àti gbogbo ẹbí. tó the Masha Entertainment lẹ́yìn tí ò wáyé mi ọgbọ́n tá a fẹ́ dábàá yìí ni pé ẹ̀bùn rabata tó jẹ́ ìkọ̀ọ̀kan lóṣooṣù ó ní gbọ̀ngàn Salford Event Hall gbọ̀ngàn tá a ti ń ṣayẹyẹ nílùú Manchester aṣíwájú bẹ̀lẹ́ lónìí wọ́n lẹ́ni tó bá gbà mẹ́tẹ̀ẹ̀ta nù béèrè wa wọ́n láwọn ò gbé gbọ̀ngàn ilẹ̀ fún tí ó sì fi ṣayẹyẹ láì ní gba kọ́bọ̀ lọ́wọ́ ọrú ẹni bẹ́ẹ̀ àmọ́ nítorí pé kí ṣé ẹni fẹ́ sẹ́bùn yùn àbí ká fún yín lẹ́bùn torí àtìlú Island lẹ ti ń pè wá
bàbá mi èmi fẹ́ gbà Ankara fún yín ṣé ká fà Ankara ránṣẹ́ sílùú Island. irọ́ kò ṣeé jẹ fara Manchester ẹ̀yin lẹ ní àfi bẹ́ẹ̀ bá fẹ́ wá ṣayẹyẹ Manchester kò ṣeé jẹ fara Manchester o. Kò ṣeé jẹ fara Manchester ọgbọ́n yìí ò ṣeé dá bàbá mi èmi mọ̀ yìí ayẹyẹ lẹ́nu nǹkan ṣe pẹ̀lú rẹ̀ nídìí èyí ṣé ká fún Ankara ránṣẹ́ sí yín kódà wọ́n tún fi fe Yorùbá ló làṣà wọ́n ò fi lé lórí yóò sì kàn yín lọ́wọ́ pẹ̀lú àṣẹ lọ́wọ́ adájọ́ ayé. Ẹgbà Ankara wa láti iléeṣẹ́ Afili Concept àwọn ni wọ́n gbé Ankara fún wa ife láti iléeṣẹ́ Glory Print ẹ ṣàdúrà fún wọn káyọ̀ǹda yín. À ń gbọ́ yóò bàbá mi mo ní ẹ ṣàdúrà fún wọn ká sì yọ̀ǹda yín àárí ọjọ́ mùsùlùmí ṣùgbọ́n. iléeṣẹ́ tẹ fún wa ní Ankara. À ń gbọ́ yóò bàbá mi. iléeṣẹ́ tẹ fún wa ní Ankara iléeṣẹ́ yà máa rò kí o. Afili Concept. agbára Ọlọ́run òkè òkè lẹ́nu máa lọ iléeṣẹ́ yóò ní jóná. àmì àṣẹ iléeṣẹ́ Glory Print náà àmì àṣẹ àwọn ni wọ́n fún yín nífẹ̀ẹ́ Yorùbá ló làṣà. Àwọn náà fún yín nífẹ̀ẹ́ Yorùbá ló làṣà. iléeṣẹ́ Glory Print náà iléeṣẹ́ Glory Print náà níjọ́ náà ẹ ṣe o. àmì àṣẹ àdúpẹ́ lọ́wọ́ yín o. ẹ ṣeun bàbá mi a máa rí yín bá láṣẹ Elédùmarè iwájú lọ́pẹ́ mi tí yóò mọ eré sí o ẹ ṣeun o. ó dàbọ̀ sá olúwa wà pẹ̀lú wa. ẹ ṣeun o ń pè wá àlọ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. àlọ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Adébọ́lá ni ó dà pé aago sáré lẹ́kọ̀ọ́ ṣe pàtàkì. Ẹ ti pè wá a sì ti láàfún yín lẹ́bùn ẹgbà 2 nínú 3 a ti láàfún yín lẹ́bùn wa. ṣé Ankara lẹ nífẹ̀ẹ́ sí ni àbí ìrẹsì? èwo lẹ̀mí yín mú ṣé Ankara ni àbí ìrẹsì? Dókítà mi tó ẹ ṣeun àmàrí yín bá láṣẹ lẹ́tùmarè. Dókítà mi ẹ ṣeun o ìpàdé wa bí oyin lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ ṣeun adúpẹ́. ẹ ṣeun adúpẹ́ o ẹ ṣeun adúpẹ́. So ìmáàmù mi ẹ dákúndábọ̀ ẹ mọ̀ bínú àwọn olólùfẹ́ abala kíkanjú wọn lè mọ̀ pé láti mú ìbéèrè àṣírí ọjọ́ mùsùlùkùn ẹ ti ṣàlàyé ìgbésẹ̀ fún wa ìbéèrè kan tí wọ́n tún fi ránṣẹ́ ni wọ́n ní ìjẹ́ ohun àmúyangàn ní èdè Yorùbá jẹ́ bí èèyàn kan náà ló fi ránṣẹ́ sí wa ẹ dákun ẹ fèsì síyùn. Èdè Yorùbá jẹ́ ohun àmúyangàn èyí tí gbogbo wa náà dẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí nínú àwọn ọba aláyé ilẹ̀ Yorùbá tó wá sí àdúgbò ní ẹnujọ́ mẹ́ta. A rí pé àpọ́nlé wà fún èdè Yorùbá púpọ̀. A dẹ̀ rí pé àpọ́nlé wà fún gbogbo ohun tí jẹ́ orírun Yorùbá ní àpapọ̀. A dẹ̀ rí pé inú àpọ́nlé tó wà mẹ́rin ni pé tá a bá dé àwọn ilé ẹ̀kọ́ gíga a rí pé ní àwọn aláwọ̀ funfun àwọn náà ń gbìyànjú láti mọ̀ nípa èdè. A dẹ̀ rí pé nínú oore tó wà níbẹ̀ gbogbo wọn náà ń gbìyànjú láti fi kún gbogbo iṣẹ́ tó ń ṣe. Àwọn tó ń kọrin ni o àwọn tó ń kọ̀wé náà ni èdè yìí inú oore tó wà níbẹ̀ kálukú wọn náà rí ọlá tí ó wà fún èdè. Èdè kan ní tí èèyàn gbọdọ̀ tijú láti sọ pé ọmọ Yorùbá ni. Ẹ ṣeun a máa rí yín bá láṣẹ Elédùmarè. tó ká tún tẹ iná débi tá a ti ń bọ̀ gan lórí ọ̀rọ̀ Ramadan àwọn èèyàn wa wọ́n fi ìbéèrè ránṣẹ́ wọ́n ní pé ká wí fún yín pé àmọ̀ràn wo lẹ ní fún àwọn èèyàn ìgbà tí kábíyèsí pè wá lẹ́ẹ̀kan àwọn náà mẹ́nu dọ́rọ̀ àwọn ṣekúṣẹyẹ tó jẹ́ pé nínú oṣù alápọ̀nlé yìí wọ́n kóra wọn níjànú wọ́n ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe ẹlòmíràn ò tiẹ̀ ní ṣe nǹkan báyìí yóò ní oṣù alápọ̀nlé la wà àmọ́ ní kété táwẹ̀ bá ti parí báyìí wọ́n tún ti padà sáwọn ọ̀wà ìdá tí ò yẹ ká máa rí lọ́wọ́ nílé àti nílé lọ ẹ dákun dábọ̀ wọ́n ní tẹ́ báwọn gbà wọ́n lámọ̀ràn ìbéèrè àwọn èèyàn máa ń fi ránṣẹ́ sí wa ni kó tó di pé ọjọ́ pé àmọ̀ràn wo lẹ ní fún àwọn. Àmọ̀ràn tí a ní fún gbogbo wa náà ni pé Ọlọ́run jẹ́ kí ó rọrùn
fún wa ní àti ṣe àmọ́ èyí tó dájú ni pé tí èèyàn bá tẹ̀lé tí jẹ́ àwẹ̀ gẹ́gẹ́ bí tí Ọlọ́run bá tó fi ṣe pé ó fi ṣe ìdálẹ́kọ̀ọ́ fún wa ni nínú ìdálẹ́kọ̀ọ́ yẹn tó bá wá tẹ̀lé ẹ̀kọ́ yẹn tó tẹ̀ gbọ́dọ̀ ti parí ẹ̀ pé ìlà àdàkù tẹ̀tẹ̀kù kẹ́ bá lè ní ìpayà kẹ́ má bàa gbàgbé gbogbo òmìnkùnrin ẹ̀ tó bá lè dáwọ́ ẹ̀ dúró fún odidi 30 ọjọ́ ó ti di dandan tó tẹ̀lé Ọlọ́run tó tọ́ ní téèyàn ò bá ṣe odidi 30 ọjọ́ ó yẹ kó máa jẹ́ tí ò ní rántí mọ́ àmọ́ ìyẹn tẹ́ ẹ bá rí tó bá lóun gbàwẹ̀ tó jẹ́ mọ́ tún ṣe gbàwẹ̀ tó ló tún ti padà sídìí ìranù ní tó dájú ni pé kò gbàwẹ̀ tó tọ́ irú wọn ló jẹ́ pé wọ́n jẹ sàárì kò lé tó bá ti bọ́ta wọ́n bọ́ sí kọ́nà kan àmọ́ tá a bá ṣe bó ṣe yẹ ká ṣe ní tá a bá ti gbàgbé tá a fi odidi ọgbọ́n ẹ̀kọ́ tá a kọ́ fún odidi tá a dúró lójoojúmọ́ fún odidi 30 ọjọ́ ó ti di dandan pé kírú nǹkan bẹ́ẹ̀ nínú dáadáa la fi kọ́ ni kí dáadáa yẹn mọ́ wa lára aburú la fi lé jìnnà ní oṣù tó káburú yẹn jìnnà sí wa torí oṣù kan tó jẹ́ pé àdúrà gbogbo ń tẹ́yọ̀ bá béèrè lọ́wọ́ náà èyí tó dájú ẹni tó bá fi sùúrù sí Ọlọ́run àfi lé lọ́wọ́. tó ìmáàmù mi ẹ ṣeun omi ọgbọ́n yín kò ní gbẹ láṣẹ àdẹ́dá ẹ ṣeun má máa rí mi bá ìbéèrè tó tún jọ mọ́ àwẹ̀ Ramadan tí wọ́n fi ránṣẹ́ sí wa wọ́n ní tò àwọn obìnrin gẹ́gẹ́ bíi múmìnì àti múmìnà òdodo gbogbo wa la mọ̀ pé nínú 30 ọjọ́ tó fi yẹ ká gba àwẹ̀ yìí obìnrin ò ní àǹfààní láti gba gbogbo àwẹ̀ yìí wọn láàwẹ̀ fún wọn ọjọ́ díẹ̀ ẹlòmíràn ọjọ́ 3 ẹlòmíràn ọjọ́ 5 ẹlòmíràn ọjọ́ 6 wọ́n ní tábá wá tí àwọn ọjọ́ báyìí bá jẹ jáde nínú àwẹ̀ ṣé bí wọn bá ti gbà àwẹ̀ wọn kí wọ́n ṣàgbàgbé ẹ̀ bẹ́ẹ̀ ni àbí wọ́n lẹ́tọ̀ọ́ àti san padà lẹ́yìn oṣù Ramadan. nínú Ọlọ́run fa ìjà tó ní àyà mi nà ó kàwé lówí àwọn kò lẹ́tọ̀ọ́ láti gba tí Ọlọ́run tí ó bá àkọ́kọ́ náà obìnrin tó ń ṣe nǹkan oṣù kò lẹ́tọ̀ọ́ tí ó bá ti rí àsìkò éèlà ní tó dájú kó fi àwẹ̀ lẹ̀ iye ọjọ́ tó bá wá fi ṣe ǹjẹ́ ọjọ́ tó bá fi ṣe kíní yẹn kí Ramadan míì tó dé ó ti dandan ní ó gbọdọ̀ san padà ẹ tí ò bá wá san tó tún fi wọnú Ramadan gbèsè yẹn ó gbé kọ́ ni ẹni tọ́lọ̀ ń fi ilẹ̀kùn àwọn tí wọ́n lè dá padà lẹ́ni tó lóyún sínú àbí kẹ̀ ẹni tí ó ń fún ọmọ ní ọmú lọ́wọ́ torí ìgbà tó máa fi fọ́ ọmọ. ègbọ́n yẹn ń wò sọ yín lónìí mo ní kí wọ́n ṣe àwọn ará wálífàtú àwọn nọ́ọ̀tún láì wálífàtú bí ìsọlọ́pàá èbó lórí ètò lónìí gbogbo ẹ̀yẹ lólùfẹ́ Yorùbá lẹ́la ẹ mọ̀ pé máàmù mi ti sọ bí ẹ̀rẹ̀tẹ̀ ẹ̀mẹ́rin mò ń gbójú mi àmọ́ díẹ̀ tó kù kan tó lọ ìbọn bá ewé ìbò mi ń mọ̀ọ́rẹ́ wọn mú o. torí Ọlọ́run fi onífàmọ́kánà mi kò mọ̀ rí dán àwàlà sáfárì ẹni tó bá ń ṣe àìsàn tàbí kẹ́ tó bá ń ṣe ìrìn àjò àyàndá àwẹ̀ fún tàbí kẹ́ abiyamọ tó fún ọmọ lọ́mú àyàndá àwẹ̀ fún olóyún àyàndá àwẹ̀ fún arúgbó àyàndá àwẹ̀ fún ẹni tí arúgbó bẹ́ẹ̀ táyàndá àwẹ̀ fún òun wá lè ṣe tí wọ́n máa ń ṣe tí wọ́n máa ń pè fún díà ó lè mú àwọn èèyàn ó máa ṣe ìtùnú fún wọn tó bá ti ń ṣe ìtùnú fún wọn yìí òun náà máa ní ládàá pé òun náà gbà wọ́n àmọ́ tó bá ṣe nǹkan ìlà iye ọjọ́ tó fi ṣe táwẹ̀ bá ti tọ́ tí a bá ti ka tó mú Ramadan mi ó ti di dandan ó gbọ́dọ̀ san àwẹ̀ yẹn padà tí ó bá san gbèsè ní fúnjọ́ gbèdà kíámọ̀. Adéde ó ṣàánú fún wa mo nígbàgbọ́ pé oníkálukú wa ti rí ọgbọ́n kan àbí òmíràn kọ́ ẹ̀yin olólùfẹ́ abala kíkanjú àǹfààní ṣì ń bẹ fún èèyàn kan àbí méjì míì kẹ́ ẹ pè wá àwa náà ti mọ̀ pé àkànṣe ètò ní fún Ramadan àti ṣí ìṣẹ́jú péréje díẹ̀ kún wákàtí tó yẹ ká lò lórí ètò nídìí èyí gbogbo ẹ̀yin olólùfẹ́ abala kíkanjú ojú òpó wa ó sì ń bẹ ní ṣíṣí ẹ ń bá láyà kó wà wò ẹ̀bùn wa sì ń bẹ ńlẹ̀ ẹ ní àǹfààní láti mú ìbéèrè tẹ́ bá sì ti gba ìbéèrè wa ẹ jẹ àwọn ẹ̀bùn wa láì kò ní kọ́rùn kankan nínú bàbá wa rẹ̀ tó ní ọjọ́ ayẹyẹ síwájú tó wò pé gbọ̀ngàn wo mo ti lè ṣe ayẹyẹ mi aṣíwájú bẹ̀lẹ̀ wọ́n ní kẹ́ ẹ máa bọ̀ ní gbọ̀ngàn Salford event hall ni wọ́n pè é ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló ti lọ ṣe ayẹyẹ kan àbó mìíràn rí bẹ́ẹ̀ wọ́n láwọn ó gbélé fún yín láì ní gbà kọ́bọ̀ àmọ́ ẹ gbọ́dọ̀ gba ìbéèrè wa mẹ́tẹ̀ẹ̀ta tí ì ṣe pé mo gba méjì àbí mo gbà kan àtààbọ̀ wọ́n wá fún mi lẹ́bùn bẹ́ẹ̀ bá ti lè gbà kódà bó tọ́dún tó ń bọ̀ wọ́n ti tọ́jú ọjọ́ ńlẹ̀ fún yín bówó gbọ̀ngàn bá sì tuntun kú òun ayẹyẹ téèyàn fẹ́ ṣe àbùṣe ti bùṣe àbí bó wa ni èmi tiẹ̀ tún ní aṣíwájú
ẹ dákun ẹ mọ̀ bínú ṣé kí wọ́n máa san ààbọ̀ wọ́n ní rárá o àwọn òṣèré o wọ́n ní gbogbo ọjọ́ tí wọ́n fẹ́ fi ṣe òun odidi ọjọ́ òun àwọn ò yọ̀ǹda fún wọn láì ní gba kọ́bọ̀ lọ́wọ́ wọn àdúrà mi ni pé àpò yóò ní gbẹ iwájú lọ́pọ̀ ẹ̀bì tí yín ti ń rè yóò túbọ̀ mọ́ lọ wájú sí ni ọ̀pọ̀lọpọ̀ ló máa ń pè yín ní baba láàánú torí ẹ ti ṣe lé ìfọ́pọ̀lọpọ̀ èèyàn àdúrà mi wá ni wípé gbogbo ibi táyín náà bá ti nílò àánú àti gbogbo àwọn èso tó jáde lára yín àtìyàwó àtẹbí àtará àánú mọ wá wọn rí láṣà òkè tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà ìbéèrè tó tún kàn tí mo fẹ́ béèrè lọ́wọ́ àlejò agbáṣàgà mi pàtàkì àwọn òbí ni mo fẹ́ kẹ́ ẹ dákun ẹ ti dá wa lóhùn lẹ́ẹ̀kan ẹ tún ti sọ àwọn bí èdè Yorùbá ò ṣe ní parun nílé ìjọsìn àwọn òbí ẹ dákun dábọ̀ ẹ fún wọn lámọ̀ràn ń dáṣíwájú bá wa sọ lọ́tẹ̀ tó kọjá nì ṣùgbọ́n àwọn èèyàn tún fi ìbéèrè ránṣẹ́ padà pé ká tún bá wọn bí yín pé àmọ̀ràn wo lẹ ní fáwọn òbí lórí bédè Yorùbá bí ò ṣe ní parun torí aṣọ téèyàn bá ní téèyàn wọ̀ tó gbó téèyàn dànù àbí èèyàn sọ náà sí bó o lọ ọmọ ṣe fẹ́ bá rẹ̀ àwọn àgbà sì ní bọ́mọ ò bá tiẹ̀ bá tàn yóò ṣàbárò bá nígbà táwa gangan bá ti délé pọ̀ ọ̀pẹ́ rẹ̀ ohun tí gbogbo àwọn àlejò agbáṣàgà wá sì sọ lóṣù tó dẹ́rù bèmí ni pé gbogbo àwọn tó jẹ́ pé èbó yìí náà ni ẹ ṣèwádìí àwọn èbó ọ̀hún gan dáadáa wọ́n ní bíi gàtàgàtà kásà tó mọ́ra wọn náà ni kì í ṣe pé gbogbo ẹ̀ náà ó rìn lọ báyìí náà bí ó ṣà ń yẹ oúnjẹ náà ni àmọ̀ràn wọn lẹ wá ní fáwọn òbí pàápàá jùlọ ẹni tó ti gbé agbádá adékòdèrè wọ̀ ń pé tó èmi rèé yàn àmọ̀ràn wọn lẹ ní fún wọn ẹ dákun ìmáàmù mi. Àmọ̀ràn tí a máa gba àwọn òbí ní pé Ọlọ́run ní jẹ́ kí a pòfo Ọlọ́run dẹ̀ ní ṣe wá ní ahun torí ibi tí a ti jẹ́ ahun ni pé èdè táwa kọ́ tá a mọ̀ tó jẹ́ pé òun náà ni gbogbo nǹkan tẹ́lẹ̀ mi ṣe lábẹ́ èdè náà ló wà tó wá fẹ́ tí ó fẹ́ jẹ́ kí ọmọ tí ó bí kó mọ̀ òun náà ni pé gẹ́gẹ́ bí inú tí a máa ń ṣe ní inú ilé tiwa òbí kọ́ ni àwa náà Ọlọ́run jẹ́ àdàgbà ní pé gbogbo ọmọ tí ajẹ́ka mú ti pápá àwọn ọmọ yìí láwọn ọ̀nà yìí pé tó bá fẹ́ wá bá mi fún nǹkan tó bá ti sọ Yorùbá nǹkan tó fẹ́ wá bá mi fún yẹn mi ò ní ṣe tó bá jẹ́ pé o fẹ́ wá bá mi pé o fẹ́ gba nǹkan lọ́wọ́ mi tá bá ti mú bẹ́ẹ̀ fáwọn ọmọ wa pé tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ tó bá ti ṣèdè báyìí ní tó fẹ́ sọ yẹn ní tó fẹ́ gbà yẹn kò ní ṣeé ṣe àwọn ọmọ yẹn wọ́n á máa gbìyànjú wọ́n á máa tẹ́tí pàápàá jùlọ àwọn ọmọ ọkùnrin tó láwọn ọmọbìnrin wá ń gbìyànjú níbi èdè ọtí ẹ inú wọn dùn inú àwọn ọmọbìnrin wá ń dùn àmọ́ àwọn ọkùnrin wá ojú àmà tì wọ́n láti pé ọkọ jẹ́ Yorùbá. àmọ́ bóyá torí wọ́n fẹ́ mọ ṣẹ́jú sáwọn kò tí ẹ̀ yé wa. ó ti ẹ̀ ó ní ohun tó wúlò ẹni tí ò gbọ́ ìyá máa padà jẹ́ ìyá tó dẹ̀ ọlọ́mọ fi yà jẹ wọ́n ọlọ́mọ ẹ̀ka náà jìyà ìwà àtọ̀rẹ́ ẹ̀ ti ẹ̀jọ́ ń lọ ó ti ẹ̀fẹ́ sọ nǹkan fún tó fẹ́ kẹ́lẹ́ kejì gbọ́ ó yẹ pé inú tó máa ṣe yín láǹfààní náà ni ọ̀rẹ́ mi ò bá báyìí ni òbí tá lọ yìí kọ́ tá máa ṣe lè o tó bá ti gbé tèmi tó jẹ́ pé ìní náà ló sọ àṣírí tún ní Ọlọ́run ní fìyà jẹ ọmọ náà Ọlọ́run adáhùn sí fún wa. àmín tó ìmáàmù mi ẹ ṣeun ọgbọ́n yín kò ní gbẹ mo wí lẹ́ẹ̀kan ìbéèrè tó tún ṣe pàtàkì kó tó di pé a yọ̀ǹda yín wọ́n ní kẹ́ ẹ dákun dábọ̀ kẹ́ ẹ là wá lóye níwọ̀nba lórí ọjọ́ kan nínú àwẹ̀ nínú ọgbọ̀n ọjọ́ Ramadan ọjọ́ kan bẹ ẹ̀yin náà mẹ́nu bàálẹ̀ gan gbà tẹ̀ ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ń bẹ tó ti ìlú tí ó sì láǹfààní láti mú nǹkan àbí òmíràn nípa ọjọ́ yìí àwọn àǹfààní tó ń bẹ lára ọjọ́ kan tá a yà sọ́tọ̀ ọ̀hún àti irú ọjọ́ tó jẹ́ nínú ọgbọ̀n ọjọ́ ọ̀hún wọ́n ní ẹ dákun ẹ bá wa tán. ọjọ́ tí ó wà ń bẹ ní òru kan ni tí a máa ń pè ní Lailatul Qadri a máa ń pè ní òru kádàrá òru kan ni tó jẹ́ pé a máa wá sí àárín mẹ́wàá àgbẹ̀yìn àmọ́ Ọlọ́run ò fi ọjọ́ tí ọjọ́ yẹn jẹ́ àṣírí ọjọ́ yẹn kò fi wọn ẹnì kankan ọjọ́ ìwà jẹ́ ọjọ́ tó jẹ́ pé àwọn èèyàn púpọ̀ nú àwọn àgbàlagbà míì abẹ́ntáyè bá gbà ẹlòmíràn àgbọ̀lódé mi ṣe á wá lọ sí mọ́ṣáláṣí á lọ ṣe ìṣẹ́ra nínú mọ́ṣáláṣí tó máa ń pè ní itikaf àbí kẹ́ni tí ò bá wá ní àǹfààní ẹ̀ gbogbo bí tí wọ́n bá gbọ́
tí wọ́n ti ń ṣe àdúrà láti mẹ́wàá gbẹ̀yìn yẹn náà tí wọ́n ṣe wọ́n máa ń pè ní Lailatul Qadri. Gbogbo mọ́ṣáláṣí kọ̀ọ̀kan tó bá wá ṣe irú ti ọ̀dọ̀ wa ó máa wáyé ní on the 16 ẹ má bínú pé àsọwó fún pẹ̀lú ẹ̀ àwọn ẹ̀ṣẹ́ ní on the 16. 16 on the 16. Èèbó ni o. Mẹ́rìndínlógún. Kò ṣeé ṣe káṣí èèbó yìí. Ayẹyẹ ta ni wàá parí ìdè mi àti nígbà tí oṣù kẹfà bá di mẹ́rìndínlógún la máa ṣe ti ọ̀dọ̀ wa gbogbo àwọn mọ́ṣáláṣí kọ̀ọ̀kan ti lọ́jọ́ ibi ojú kòkòrò ká wá lọ sí mọ́ṣáláṣí kọ̀ọ̀kan bí tó ti ń ṣe ìta àwọn ọmọ sọ́bọ́n náà ní pé kí wá ṣe kò ń jẹ́ oṣù náà orí oṣù yẹn jẹ́ oṣù òru yẹn jẹ́ ó jẹ́ òru kan tó yẹ pé a máa ń yí kádàrá padà gbogbo ohun téèyàn bá tọrọ lóṣù yẹn ẹ̀ta kò rí gún mọ́ ọjọ́ ìlọ́wọ́ yí padà sórílé ẹ̀ta kẹ̀mí kúkú mọ́ ọjọ́ ìlọ́wọ́ mí ẹ̀ máa gùn ẹ̀ta kò lòṣì mọ́ ọjọ́ ìlọ́wọ́ máa dún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí a lè ká yóò ká ọlọ́mọdé jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wá lọ́jà ṣe kò gbé òun náà. Àmín tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà nílé lóko àti lẹ́yìn odi káàkiri àgbáńlá ayé pátápátá mo nígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló gbádùn ètò wa lónìí yálà fún ìdí kan àbí òmíràn gbogbo wa pátápátá la ti rí ọgbọ́n kọ́ èmi gan rí ọgbọ́n kọ́ yanturu àmọ́ gẹ́gẹ́ bí ìṣe wa kó tó di pé mo yọ̀ǹda àlejò agbáṣàgà mi pàtàkì a gbọ́dọ̀ sọ ìdáhùn sáwọn ìbéèrè yìí kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ká bàa lè rí ọgbọ́n kan àbí òmíràn kárí kọ́ nínú rẹ̀ ìbéèrè tí Dìmáṣà mú wọ́n gba gbogbo ìbéèrè náà mo nígbàgbọ́ pé wọn ò nílò láti ti sọ ìdáhùn rẹ̀ mọ́ fún gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì a ní pé kí wọ́n parí òwe yìí fún rántí ìyáàfin wa ni wọ́n pè wá láti ìlú Manchester a ní kí wọ́n parí òwe yìí àwọn gbọ́n àwọn gọ̀ àwọn kò lè fi ohun tọrẹ ìparí rẹ̀ rèé bẹ́ẹ̀ ni aṣọ wáwá gan kò ṣíwèrè fún gbogbo àwọn tán bá diwọ́ sáàmọ́ múwá ni tí wọ́n lè fi nǹkan kan lẹ̀ ẹni tó ń gbà lọ́wọ́ rẹ̀ kí wọ́n náà ya wèrè ní tí Yorùbá ń gbìyànjú àti ṣàlàyé fún wa lò tó a tún wá béèrè lọ́wọ́ ìyá wa ìbéèrè kejì a ní àwọn wo ni Yorùbá ń pè ní ọmọ oṣù ń rántí tí ìyá wa tiẹ̀ fi dá wa lóhùn ṣùgbọ́n ìdáhùn ìbéèrè wa àwọn àgbà obìnrin tí wọ́n ti lọ sílé ọkọ tẹ́lẹ̀ tí wọ́n wá padà wá sílé bàbá wọn tí wọ́n wá ń gbé bẹ́ẹ̀ ṣùgbọ́n a ti sìn wọ́n lọ ilé ọkọ tẹ́lẹ̀ ṣùgbọ́n fún ìdí kan tàbí òmíràn wọ́n di ẹni tó padà ń gbé ilé bàbá wọn àwọn ní Yorùbá ń pè ní ọmọ oṣù tó ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta tá a béèrè lọ́wọ́ ìyá wa a ní ta ni Yorùbá ń pè ní baálẹ̀ ìyá wa ní kódà àwọn ò rántí ìdáhùn náà ṣùgbọ́n olórí agboolé òun ni Yorùbá ń pè ní baálẹ̀ ẹni tó bá dàgbà jùlọ nínú ẹbí la mọ́ sábà fi ṣe baálẹ̀ irú onítọ̀hún àwọn ni wọ́n máa ń parí rògbòdìyàn tó bá wà láàrin ẹbí inú ẹbí agboolé náà ni wọ́n sì máa ń gbé àwọn baálẹ̀ ìgbé òkè òkun tàbí kán gbèlú ibòmíràn torí ìgbàkúùgbà ni wọ́n lè ní láti ránṣẹ́ sí wọn àbí tò a nílò láti ṣeun báyìí lọ́dọ̀ baálẹ̀ wọ́n gbọ́dọ̀ wà ń bẹ̀ fún ẹbí nígbàkúùgbà tàbá ni wọ́n lò ní. So ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ̀n tí ó dàbí pé ìbéèrè tá a béèrè lọ́wọ́ dókítà wa rèé a ní kí wọ́n parí òwe yìí orin gbogbo lòwe ìparí rẹ̀ rèé níbi tá a bá gbé níra ẹni sínú kí adẹ́dá kó ṣàánú fún wa àní rìn níbi tí a bá ti nífẹ̀ẹ́ wa kódà béèyàn rìn jẹ́jẹ́ báyìí lọ́dọ̀ àwọn tí ò nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n ṣàwẹ̀sùn kan sí lẹ́sẹ̀ náà ni pé ẹ̀rí bó ṣe ń rìn wọ́n lè ló tẹ̀mí lórí mọ́lẹ̀ ohun tí Yorùbá ń gbìyànjú àti sọnù àdúrà mi ni pé àní ṣìrìn àní ṣìtẹ̀ láṣà dániwáyé a ní kí ni orúkọ oyè kábíyèsí ìlú Òṣogbo dókítà wa àgbà Àtaọ́jà ni a ní kí wọ́n ṣe àlàyé ìyàtọ̀ tó wà láàrin alága ìdúró àti alága ìjókòó níbi ayẹyẹ ìgbéyàwó dókítà wa ní bẹ́ẹ̀ ni èyí ìjókòó wọ́n sì gba ìbéèrè wa alága ìdúró òun ni aṣojú ẹbí ọkọ òun ni yóò sọ̀rọ̀ fún wọn lọ́jọ́ ayẹyẹ alága ìjókòó òun ni aṣojú ẹbí ìyàwó àwọn ni wọ́n jókòó tí wọ́n ń retí alága ìdúró àdúrà mi ni wípé ọjọ́ ẹ̀yẹ gbogbo wa àní di ẹni tí à ń gbé pamọ́ tó ká tó wá yọ̀ǹda yín ìmáàmù mi ó pé a pè yín tẹ́ ẹ jẹ́ wa gbogbo àwọn olólùfẹ́ wa lórí ètò àwọn agbáṣàgà wa pàtàkì ẹ̀bùn ráńpẹ́ lélẹ́yìí láti ọwọ́ wa àmọ́ kẹ́ tó lọ olólà tó kọlà owó oníkálukú wa òun la dáni wáyé òun ló ṣe jẹ́ pé ti Táyé àti ti Kẹ́hìndé kò bára mu
tọkọ àtìyàwó kò bára mu, tọmọ ìyá kò bára mu, tọbàkan kò bára mu, nítorí pé adániwáyé nìkan ló mọ ohun tó fi kọ́ òǹtẹ̀ ló wá ṣe pàtàkì fáwa lórí ètò Yorùbá ló láṣà. Gbogbo àwọn àlejò agbáṣàgà wa pàtàkì tá a bá gbé wá sórí ètò èmi á mọ̀ béèrè lọ́wọ́ wọn pé ẹ dákun òǹtẹ̀ yín ẹ tẹ ètò yìí kí lẹ rí sétò Yorùbá ló láṣà tí adẹ́dàá fúnra rẹ̀ gbé kalẹ̀ yìí kí tí ó ń kọ́ni lọ́gbọ́n ni kí lẹ rí sí kí lè ròyìn nípa ètò yìí kó tó di pé a yọ̀ǹda yín. adúpẹ́ ní ọwọ́ àpọ́nlé tí ẹ ṣe fún wa. Ètò yìí jẹ́ ètò ìwúrí pàápàá jùlọ ká tó wá bí ni ẹnìkan ti sọ fún wa pé wọ́n máa ń ṣe ètò kan ní wọ́n pè ní Yorùbá ló láṣà pé ó jẹ́ ètò tó máa ń jẹ́ kí inú òun dùn tó dẹ̀ pẹ́ ni ẹ̀ sọ fún wa gbà yẹn àti bá èmi náà ti máa wò ní tí bá ti ṣe kòńgẹ́ ó dẹ̀ jẹ́ ètò tó jẹ́ pé ìta kan máa fi jókòó lásán táyé èèyàn máa lóhùn ronú eléyìí ó dùn yàn ó pààyàn lẹ́rìn àkọ́múyàn lára dá lẹ́yìn bó ṣe tún wà lára dá ẹ̀kọ́ tún wà mẹ́tọ́ èmi gan irú orí gbogbo lòwe èmi jẹ́ ibi tí orí gbogbo lòwe lágbára bàbá ń sọ̀rọ̀ nípa kọ́lẹ́ náà wó lórí àmọ́ ìdí tí mo gbọ́ sí èmi náà mú yẹn dání pé níbi tá a bá gbéra ìyẹn àti tí náà pè lọ́mọ oṣù mo ti kọ́ gbogbo àti ẹ̀kọ́ oríṣiríṣi náà àti kọ́ńbì ní èmi ètí máa rọ gbogbo wa àwa tá à ń gbọ́ lọ́wọ́ ẹ jẹ́ ká sọ fún ẹlòmíì náà tí ò tí mọ̀ ká wá pé gbogbo ara wa gbogbo àmọ́ Yorùbá pé ẹ máa wo ètò yìí ní àsìkò yìí tá bá ń wò tí gbogbo wa tá bá fi ọwọ́ su ọwọ́ ẹni tó ń ṣe ètò yìí náà kò ní sú òun náà torí lásìkò tó ti ń ṣe ìgbìyànjú ni wọ́n ń gbà àwa fi àsìkò yìí bẹ̀ Ọlọ́run ní jẹ́ kí ó sú wọn Ọlọ́run ní jẹ́ kí ó sú wọn àtàwọn àti gbogbo ẹbí wọn Ọlọ́run ní jẹ́ kó sú wọn àti pàápàá jùlọ ọkọ náà tó fi àyè lẹ̀ tó fi yọ̀ǹda ìyàwó ẹ̀ pé máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ báyìí náà Ọlọ́run kó bá ṣàánú àwọn náà àti gbogbo àwọn ọmọ wọn náà Ọlọ́run máa ṣàfihàn ẹ̀kọ́ yé wọn gbogbo wa náà tá à ń gbọ́ ìrànlọ́wọ́ tá a bá wá lè ṣe sí ètò nǹkan tiwa ní ẹjọ́ jọ wá lójú ibùn bẹ́ẹ̀ àwa gan ṣe wáyìí ó jẹ́ ìpèlẹ́jọ́ fún àwa náà pàápàá jùlọ gbogbo wa ní àṣàlátù wa nínú sílẹ̀ àwọn ìfàtì ẹ ti wá bẹ́ẹ̀ àwa náà tún wá polongo báwọn èèyàn ètò yìí o kì í ṣe ètò kékeré yìí tí ò jẹ́ káwọn jọ mọ́ pé báyìí pé wọ́n ń ṣe nǹkan ní àṣàlátù wọ́n kọ́ yọ̀ǹda ẹ̀ ní pé kásáré wá dá yín ní òun ni gbogbo jọmọ́ wa àwa mú fún wọn ní pé ìfọwọ́sowọ́pọ̀ pétò ìṣe máa máa lókè agbogbo wọn lọ́wọ́ tá a bá lè ṣe ọlọ́ọ̀bá tó ń ran ẹrú lọ́wọ́ ọlọ́mọṣẹ́ àròyìn lọ́wọ́ ọlọ́ọ̀bá àròyìn lọ́wọ́ kò ní bá ìsọ̀ṣe yín kò ní jẹ́ ìṣìrí aláṣìgbọ́ ò ní gbọ́ aláàánú ló máa gbà tó lóore àwa bá yín fẹ́ ètò náà tètò náà máa ní àlùbáríkà lọ́lá bismillahir rahmanir rahim Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala sayyidina Ibrahim wa ala ali sayyidina Ibrahim fil alamin innaka hamidun majid subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Gbogbo ẹni tó fún wa ní nǹkan gbogbo ẹni tó ń ṣọwọ́ sínú ètò yìí náà iléeṣẹ́ yín Ọlọ́run ní jẹ́ kó gbọ́ ẹ ní gbèsè òní wọbẹ̀ ẹ ní rí wàhálà ẹ ní jẹ gbèsè kẹ́yìn iléeṣẹ́ yìí lọ́la ìṣẹ̀dálẹ̀ Yorùbá òkè òkè ló máa lọ Ọlọ́run ní jẹ́ kí ẹ táwọ́ náà ọlọ́lá ọlọ́lá kú wátá ìlà àbìlà dúpẹ́ lọ gbogbo yín lápapọ̀. Ẹ ṣeun ìmáàmù mi èmi ti ẹ̀ gbàgbọ́ pé àdúrà ló máa ń gbà agbára kọ́ ẹ̀bùn pàtàkì pé yóò lè rí gbà lọ́wọ́ ẹnikẹ́ni ẹ̀bùn tó dá kó ṣe pàtàkì jù nínú ayé ẹ̀dá ó lẹ̀bùn ká ṣàdúrà fún mi torí ó máa dènà àwọn bí ọjọ́ iwájú tí ò tiẹ̀ tí ì dé ni mo dúpẹ́ ọ lágbára láwùrà bí a máa rí yín bá omi ọgbọ́n tá à ń mu lára yín kò ní gbẹ lójijì orísun tí ọgbọ́n yìí ti wá ń wá òun látọ̀dọ̀ adániwáyé orísun ọ̀hún náà kò ní bínú sí láṣẹ àdẹ́dà ẹ ṣeun á máa rí yín bá inú mi dùn ara tèmi gan sì yá gágá mo nígbàgbọ́ pé gbogbo àwọn ará àsàlátù wa tí wọ́n ní àǹfààní láti darapọ̀ mọ́ wa lónìí tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ darapọ̀ mọ́ wa pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé àdúpẹ́ o ẹ ṣeun o a ní abala amòye ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà ni wọ́n sì ti mọ abala yìí láti máa ń gbé àlejò amòye wa pàtàkì wáyé wá sí orí ètò tí a máa ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú wọn ṣùgbọ́n lọ́wọ́ báyìí mo fẹ́ yọ̀ǹda ìmáàmù mi ká lè gbé àlejò amòye wa ká gbé wọn orí ètò mo yọ̀ǹda yín pẹ̀lú yọ̀ǹda lọ́wọ́ dání àmì alhamdulilayi àlejò amòye wa pàtàkì ẹdún ojú òpó àlejò amòye wa pàtàkì tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà nílé lóko àti lẹ́yìn odi káàkiri àgbáńlá ayé àlejò amòye wa pàtàkì tọjọ́ òní àwọn ni kábíyèsí
ọba Nurudeen onímọ̀ ẹ̀rọ Olúdáre Ọ̀ṣọ́jà tó kábíyèsí mo kí orí adé o kẹpẹ́ o ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà ẹ káàbọ̀ kábíyèsí à ń gbọ́ yín o ẹ ṣeun kábíyèsí ẹ káàbọ̀ gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló làṣà ni wọ́n ń gbọ́ yín tó kábíyèsí ẹ dákun dábọ̀ ẹ bá wa kí gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló làṣà nílé lóko àti lẹ́yìn odi káàkiri àgbáńlá ayé. Credit remaining £4.86. A ti gbé kábíyèsí wa wọlé ṣùgbọ́n ó dàbí ẹni pé ojú òpó wa ó ń ṣe mọ̀nàmọ́ná. Mo nígbàgbọ́ pé a tún máa gbìyànjú àti rí wọn bá sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà lẹ́nífẹ̀ẹ́ wa. A sì mọ̀ pé ìfẹ́ tẹ́ ẹ ní sí wa kò ní dìbàjẹ́ láṣẹ Elédùmarè. Tó kábíyèsí a sì máa gbìyànjú àti gbé yín wọlé láṣẹ òrìṣà òkè. Nígbà tí à ń dúró de onímọ̀ ẹ̀rọ wa láti gbé kábíyèsí wa wọlé, àdúrà mi ni wípé gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà kábíyèsí ti darapọ̀ mọ́ wa. Àmọ́ nígbà tá à ń dúró kí wọ́n fi rí wa kí a fi rí kábíyèsí gbé wọlé lẹ́ẹ̀kejì. Inú tiwọn náà wọ́n fẹ́ bá gbogbo olólùfẹ́ ètò Yorùbá ló làṣà gbogbo wa pátápátá ni kábíyèsí fẹ́ bá sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ sì nífẹ̀ẹ́ sí àwo pàtàkì tí bàbá wa Ajóbíewé tí wọ́n ṣe fún wa. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ sì mọ́ nílò àlejò amòye bàbá wa Ajóbíewé àwo tí wọ́n ṣe fún wa yìí. Inú ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló dùn sí i. Àwo yìí ni mo fẹ́ fún wa kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa sì máa gbọ́ nígbà tí a bá ṣe ń gbìyànjú láti gbé àlejò amòye wa pàtàkì láti gbé wọn wọlé. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá bàbá Ajóbíewé ló ṣe ilé ìfún wa. Yorùbá ló làṣà àṣà Yorùbá ló ní kò gbọdọ̀ parẹ́ láéláé. Ẹ̀wọ̀n wípé kánbó ló jọba nínú ìkàmùdùjọba gbogbo àwọn èèrà. Ìní ń jọba nínú gbogbo ẹranko pátápátá. Yorùbá ló làṣà káwọn sọ káàdì irun. Tó kábíyèsí ẹ káàbọ̀ padà sórí ètò Yorùbá ló làṣà. Ṣé à ń gbọ́ wa lágbọ́yé? Oyin aládùn ká. Àló kábíyèsí ṣé à ń gbọ́ wa? Hello, mo ń gbọ́ yín kò kílẹ̀ dáadáa o. Onímọ̀ ẹ̀rọ wa wọ́n ń bẹ nídìí ẹ̀ mo nígbàgbọ́ pé àwa ń gbọ́ yín lágbọ́yé báyìí ṣẹ́yìn náà ń gbọ́ wa kábíyèsí wa. Mo ń gbọ́ yín díẹ̀. Ẹ ṣeun a máa rí yín bá láṣẹ Elédùmarè. Wọ́n ti wà ní ojú òpó wọ́n sì ti ń ga gbogbo ẹ̀fọ́ mo nígbàgbọ́ pé wọ́n rí gbogbo ẹ̀ yanjú tí gbogbo ẹ̀ ó sì tí àwọn èèyàn ó gbọ́ wa. £4.83. Please enter the number you wish to Àló dial. kábíyèsí wa ó dàbí ẹni pé ojú òpó ó rí bàbá wa kan lónìí ṣùgbọ́n a mọ̀ gbìyànjú á gbìyànjú. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà. Nínú gbogbo ara ẹ̀yẹ èèyàn àṣà Yorùbá ló làṣà nínú Glo FM ẹ̀rí o. Sálọ lọ́tọ́kùn ètò yìí Bùkọ́lá Ayájọ́. Àló kábíyèsí à ń gbọ́ yín o ṣẹ́yìn náà ń gbọ́ wa báyìí. Mo ti ń gbọ́ yín báyìí. Ẹ ṣeun a máa rí yín bá láṣẹ òrìṣà òkè. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà kábíyèsí mo wí fún yín lẹ́ẹ̀kan mo ní kábíyèsí wa ọba Nurudeen Olúdáre Ọ̀ṣọ́jà onímọ̀ ẹ̀rọ pàtàkì ni wọ́n. Kábíyèsí mo kí orí adé ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà. Ọkùnrin orí adé àgbègbè wọn. Àmì àṣẹ a máa rí yín bá láṣẹ òrìṣà òkè. Gẹ́gẹ́ bí ìṣe wa ní abala amòye ẹ̀yin ní àlejò amòye wa pàtàkì. Ẹ bá wa kí gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló làṣà nílé lóko àti lẹ́yìn òde káàkiri àgbáńlá ayé. Ẹ kí wọn kẹ́ sì dárúkọ yín fún wọn. Mo kí àwọn olólùfẹ́ ètò Yorùbá ló làṣà jákèjádé àti gbogbo ọdún gbọ́ ètò yìí. Ní àjíǹde ara máa jẹ́ ọ. Àmì àṣẹ. Òbí tó sí wa o. Àmì àṣẹ. Èmi ni aláìríkà. Ọba onímọ̀ ẹ̀rọ. Nurudeen Olúwadáre Ọ̀ṣọ́jà. Ẹ ṣeun kábíyèsí. Oníkògbó ti ìlú Ìkògbó. Oníkògbó ti ìlú Ìkògbó. Ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà orí adé. Ẹ dákun dábọ̀ kábíyèsí ìlú yín tẹ̀tẹ̀dó sí ẹ bá wa dárúkọ rẹ̀ àti ìjọba ìpínlẹ̀ tó wà àti
ìpínlẹ̀ ọ̀hún gan pàtó tẹ̀dó sí ẹ dákun fún àǹfààní gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà àti gbogbo ojú tó ń wò wá lọ́wọ́lọ́wọ́ àti etí tó ń gbọ́ wa. Ẹ ṣe èmi ni ọmọ olókùn tó ti yí gbogbo ní ìpínlẹ̀ Ògùn. Ìpínlẹ̀ Ògùn. Ìbílẹ̀ Adó-Odò ọ̀dọ̀ àmútàgọ́gbọ̀. Ilẹ̀ Àwórì. Adẹ́dà ṣeun kábíyèsí á máa rí yín bá láṣẹ Elédùmarè. Tó kábíyèsí orúkọ oyè yín ẹ wí fún wa nígbà tẹ́ dárúkọ yín fún wa lẹ́ẹ̀kan Oníkògbó ti ìlú Ìkògbó. Tó kábíyèsí ẹ dákun dábọ̀ kí ni ìtumọ̀ orúkọ oyè yìí torí ìyẹn tí ètò Yorùbá ló láṣà wà fún ni pé kábà lè máa rí ọgbọ́n kọ́ nípa àṣà àti ṣe ilẹ̀ Yorùbá. Ìtumọ̀ orúkọ oyè yín ẹ dákun ẹ bá wa nà ọ́ lẹ̀ fún gbogbo àwọn olólùfẹ́ ètò yìí. Ẹ ṣeun. Ìlú tí wọ́n ṣe mú orúkọ ẹ̀yẹ lásán bẹ̀rẹ̀ sí. Nígbà tí àwọn bàbá ńlá wọn tí wọ́n ń bọ̀ láti Ilé Ifẹ̀. Wọ́n gbé Ifá lulẹ̀. Wọ́n béèrè pé ibo ni àwọn máa lọ tẹ̀lé sí. Lórí ní ayé ọjọ́ ọ̀run. Ifá ni wọ́n fi ń béèrè gbogbo ibi tí wọ́n máa tẹ̀lé sí. Bẹ́ẹ̀ni. Tó ń tọ́ wọn sọ́nà. Nígbà tí wọ́n gbé Ifá ilẹ̀. Ifá sọ fún wọn wípé tí wọ́n máa lọ. Wọ́n bá dé ibi tí ìkópa. Ní ilẹ̀ Yorùbá pátá níyàwó rẹ̀. Ìkó jẹ́ ohun tí wọ́n fi ń ẹni láyé àtijọ́. Wọ́n sọ fún ọdún ibi tí ìkó yẹn bá wà. Ìbẹ̀rẹ̀ gan ni ibi tí àwọn bàbá ńlá wa máa tẹ̀lé sí. Nígbà tí wọ́n gbé fáìlì lẹ̀, wọ́n ní kí wọ́n tẹ̀síwájú. Nígbà tí wọ́n rìn síwájú díẹ̀, wọ́n bá àwọn ìkó èyí tó ti gbó. Ìyá túmọ̀ sí ibi tó ti gbó. Ni wọ́n fi mú orúkọ ẹ̀ jáde pé Ìkògbó. Ìkó tó gbó, Ìkògbó. Ẹ ṣeun kábíyèsí. Ẹ ṣeun àmàrí yín bá láṣẹ òrìṣà òkè. Ẹ ṣeun ìlú ò ní bàjẹ́ lórí yín pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé. Tó kábíyèsí ìbéèrè tó kàn tó gbẹ́ wájú mi gbogbo ẹ̀yin orí adé tá a bá gbé wórí ètò Yorùbá ló láṣà àmọ́ fẹ́ kẹ́ ẹ kíra yín lóríkì yín oríkì tiyín gangan ẹ lè mú tìlú náà díẹ̀ mọ́ ẹ kíra yín kí gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà kí wọ́n gbọ́ lẹ́nu yín orí adé ẹ dákun. Bẹ́ẹ̀ ni ẹ mú mọ́ ti tara tiyín gangan fúnra ẹ kọ́kọ́ kíra yín kẹ wá tún mẹ́nu dé oríkì ìlú Ìkògbó gan fún ara rẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú Ìkògbó náà ni wọ́n ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n sì ń wò wá kábíyèsí. Èmi lọmọ Oníkògbó kan. Àwọn àgbàgbègbè bá gbọ́ ọmọ nílẹ̀. Àwọn àtìgbàtọ́wò. Ọmọ Oníkògbó ẹ̀ṣọ́. Ọmọ ògbọ́jọ́ ogun jáde yẹn tó kù. Ọmọ ológun. Ọmọ alágbẹ̀bí ìgbà. Ọmọ ológun sára wọn bá ṣe. Ọmọ ògbòsì bára wọn bá lò. Ọmọ ìdúró ló máa gbà bẹ́ẹ̀. Àbí màá fi kakara wọn. Kódà kábíyèsí ọwọ́ mi ń ró pakapaka lọ́wọ́ mi ń ró mo nígbàgbọ́ pé gbogbo àwọn ọmọ Ìkògbó lọ́wọ́lọ́wọ́ báyìí ni orí wọn ń wú ọ̀pọ̀lọpọ̀ ló tiẹ̀ ti gbé ọwọ́ lé lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ń fi àmì ìfẹ́ hàn sí oríkì bẹ́ẹ̀ ṣe ń kí wọ́n á máa rí yín bá láṣẹ òrìṣà òkè kábíyèsí ẹ pẹ́ fún wa oríkì wa ṣe pàtàkì ẹ ṣeun adúpẹ́ tó kábíyèsí ìbéèrè yìí èmi á mọ̀ béèrè lọ́wọ́ gbogbo àwọn ládéládé tó bá darapọ̀ mọ́ wa lórí ètò Yorùbá ló láṣà ojú tèmi náà tẹ́tí mi mo sì mọ́ tẹ́tí dáadáa fún ìdáhùn ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín tó kábíyèsí àwọn ohun àlùmọ́ọ́nì ilẹ̀ yín tó ń bẹ nílùú Ìkògbó ẹ dákun ẹnà bíi mẹ́ta lọ́yẹ̀ fún wa ń bẹ̀ èmi ò fẹ́ kẹ́ ẹ wí gbogbo ẹ̀ o torí àwọn míì ń bẹ tó jẹ́ pé bá a bá parí ètò èmi ó pè yín àmọ́ kábíyèsí ẹ yọ̀ǹda ẹ̀ fún wa
àwọn ohun àlùmọ́ọ́nì tó ń bẹ nílùú Ìkògbó, oríṣiríṣi ohun àlùmọ́ọ́nì ní Adẹ́dàá fi ta wá lọ́rẹ, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Ẹ mẹ́nubà bíi mẹ́ta nínú àwọn ohun àlùmọ́ọ́nì ìlú yín, ẹ dákun dábọ̀ orí adé. Ta ní epo ìlú Ìkògbó. Ṣé epo pupa àbẹ́po rọ̀bì kábíyèsí? Epo rọ̀bì. Etí mi ti nà sí yàn. Ìbẹ́ẹ̀bẹ́ kábíyèsí. Bẹ́ẹ̀ni. Ó ti dá bẹ́ẹ̀. Ó ti dá bẹ́ẹ̀. Ìyàtọ̀ pé àkọlé ìlú kò ló kéré. Òun ni wọ́n fi ń ṣe táìsì tó fi ń tẹ̀lé. Tọ́ńlẹ̀ sílẹ̀ lẹ́nu ilé àwo lẹ́nu ilé tò. Bẹ́ẹ̀ni. Àti àwọn nǹkan oríṣiríṣi tó jẹ́ ohun àlùmọ́ọ́nì. Ó sì pọ̀ lọ́pọ̀ yanturu kábíyèsí. Bẹ́ẹ̀ni. Epo rọ̀bì tá à ń sọ ìkábíyèsí, sáwọn àlejò náà lè wá kí yín àbí bó wa ní. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn à ń wá àtìlẹ́yìn ìjọba àpapọ̀. Èyí tó kọjá tí ìlú nìkan lè dá ṣe. À ń wá àtìlẹ́yìn ìjọba àpapọ̀. Ta ni rẹpẹtẹ. Àwa náà na ohun ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kí wọ́n dákun dábọ̀. Ohun ńlá lepo rọ̀bì jẹ́, pàápàá jùlọ níbi tí ilé ayé dé lọ́wọ́lọ́wọ́ báyìí. Kábíyèsí ẹ gbàlejò láṣẹ oṣù. Ó ti dá. Ṣé ẹ mọ̀ pé ní afẹ́fẹ́ lẹ ti ń sọ kábíyèsí? Ẹ ṣeun. Ẹja rọra fi ilẹ̀ ń bẹ̀ ká bọ́ sí ìbéèrè mìíràn. Gbogbo àwọn olólùfẹ́ ètò Yorùbá ló láṣà, ẹ ṣeun o, kábíyèsí ń kí yín o, ẹ ṣeun. Ẹja bọ́ sí ìbéèrè mìíràn kábíyèsí. Tó kábíyèsí, ẹ dárúkọ díẹ̀ lára àwọn ọdún tẹ máa ń ṣe nílùú Ìkògbó. Àwọn ọdún tẹ máa ń ṣe níbẹ̀. Yálà ọdún ṣẹ̀ṣẹ̀ ni àbí ọdún òde òní. Àwọn ọdún wo lẹ máa ń ṣe nílùú Ìkògbó? Ẹ dákun dábọ̀. Ẹ ṣeun. A máa ń ṣe ọdún ìdúgbò. Tàbí tó máa ń ṣe ọdún púpọ̀. Ní ìlú Ìkògbó. Àwọn méjì ní ìfẹ́ sí ọdún pàtàkì sí àtàkì ní ìlú Ìkògbó. Àwọn ọdún ẹlẹ́sìn mẹ̀sìn ń kọ́ kábíyèsí. À ń ṣe ọdún ìbílẹ̀. Wọ́n ṣe ní ọ̀pọ̀lọpọ̀ sí àwọn onílé àtàlejò wọn bá wá sọ. Ṣé ẹ̀ṣù Adẹ́dọ̀ mọ̀ fún yín ṣe láṣẹ òrìṣà òkè. Ẹ pẹ́ fún wa pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé kábíyèsí. Tó kábíyèsí, ẹnu onípọ̀nlá ti gbọ́pọ̀n. Àkòrí ọ̀rọ̀ wa lónìí ó ní àwọn ìgbésẹ̀ àti ipa tá a lè kó gẹ́gẹ́ bí ọmọ Oòduà tédè Yorùbá ò fi ní parun. Kí lè ròyìn nípa àkòrí ọ̀rọ̀ yìí kábíyèsí? Torí gbogbo ọ̀rọ̀ tí ọmọdé àbágbàlagbà bá gbọ́ lẹ́nu orí adé, àṣẹ ti gùn. Ẹ là wá lóye lórí àkòrí ọ̀rọ̀ yìí kábíyèsí, ẹ dákun dábọ̀. Ẹ ṣeun. Àṣà àti ìṣe ẹ jẹ́ pàtàkì àti ohun àmúyangàn pàtàkì nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. Gbogbo àwọn òfin pátápátá ó jẹ́ kí a fi ojú àwọn ọmọ wa ní ẹ̀sìn àtàwọn àṣà tí à ń ṣe. Tí àwọn àgbàlagbà wọ́n bọ̀ wọ́n tó ẹni tá a bá ṣe bí àwòkojú ọmọdé síbẹ̀. Ẹni náà ṣe tán láti parun. Bẹ́ẹ̀ni. Àgbẹ̀gbọ́dọ̀ mú àwọn ọmọ wa ní akọ́ wọn ní àṣà àti ìṣe ilẹ̀ wa. Nítorí kó máa bà parun. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun kábíyèsí. A máa rí yín bá o láṣẹ òrìṣà òkè. Omi ọgbọ́n tẹ ẹ̀bùn mú fún àánú rẹ̀ lónìí kò ní gbẹ pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé. Ẹ ti mọ̀ ọ́n bẹ́ẹ̀ pé ohun téèyàn bá ní téèyàn ò bá fi lé ọmọ lọ́wọ́, irú bẹ́ẹ̀ kò sí bí ò ṣe ní parun. Kódà àlejò apáṣàgà wa ká tó yọ̀ǹda wọn lòbí tí ò bá fàṣà àti ṣe ilẹ̀ Yorùbá tó ní
tó dápá àwọn òbí tiẹ̀ fi lé lọ́wọ́ lọ́mọ lọ́wọ́ wọ́n níwọ̀ ẹni bẹ́ẹ̀ yaun ni nítorí pé a fún òun ṣùgbọ́n òun ò wá fẹ́ fi lọ́mọ lọ́wọ́. Àdúrà mi ni wípé ọmọ aláṣọ ni gbogbo àwọn ọmọ Yorùbá adẹ́dọ̀wá ní jẹ́ ká wèkísà ọpẹ́ lọ́wọ́ adániwáyé pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Ọlọ́run. Tó kábíyèsí ẹ dákun ẹ mọ̀ pé bó ṣe jẹ́ pé a wí nípa àkórí ọ̀rọ̀ wa a tún sọ̀rọ̀ nípa àkànṣe ètò tòní pàápàá jùlọ fún gbogbo àwọn ẹ̀gbọ́n wa àbúrò wa ará ẹbí ojúlùmọ̀ nínú ẹ̀sìn Islam. Oṣù alápọ̀nlé oṣù Ramadan la wà yìí. Ẹ dákun kábíyèsí ẹ là wá lóye lórí oṣù Ramadan òun pé wá tó. Àló kábíyèsí. Hello. Ṣé ẹ ń bẹ lójú òpó? A ní òun pè é. Àló. Ẹ káàbọ̀ sórí ètò wa kábíyèsí wa Ọba Saheed láti ìlú Ireland. Ẹ káàbọ̀. A kí yín káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà lẹ́ẹ̀kan sí. Ó fi àkọ́ iṣẹ́ kí aláìlúwà ọba ẹnjìnà Múkàrọ̀dé Ọ̀sọ̀jà òdìdí gbogbo ìlú Ìkòkò wípé kábíyèsí o gbogbo kẹtọ́ o. Àwọn náà ń gbọ́ yín. Ẹ ṣe mo dúpẹ́ kábíyèsí aláìlúwà àṣà pẹ́lẹ́ tó ń gbọ́ ẹgbẹ́ bàbá. Ní àṣẹ. Ẹ̀sùn ìbálò náà àwọn tó láyé tó tẹ̀lé gbogbo lọ máa ń tó jì náà. Àmì àṣẹ. Àmì àṣẹ. Olórí fún àtàwọn ọba. Àlàáfíà ni gbogbo wà. Kábíyèsí ẹ̀yin ètò atọ́kùn nìkan ni kábíyèsí fún láǹfààní láti pa wọ́n lẹ́yìn ètò. Epo rọ̀bì tá a sọ yẹn mú ìyínà rẹ̀ sókè kábíyèsí ní pa wọ́n lẹ́yìn ètò. Gbogbo ọmọ Yorùbá lápapọ̀ láti orí mẹ́rin àgbáláyé nílẹ̀ lájò nílùú òyìnbó àfi àsìkò yìí àfi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti dúpẹ́ lọ́wọ́ yín dúpẹ́ àpè yín ẹ̀jẹ̀ wà lẹ́lẹ́dùmarè àmà wà pẹ̀lú yín o. Àmì àṣẹ. Àmì àṣẹ ìdùmarè. Ẹ̀ṣẹ̀ ìdùmarè ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ àṣìká ẹ̀ o. Àmì àṣẹ. Àmì àṣẹ. Àmì àṣẹ. Ẹ ṣeun. Ẹ ṣeun kábíyèsí mú kí orí adé lọ́tún àti lósì. Ẹ ṣeun á máa rí yín bá o kábíyèsí ẹ já máa bá ọ̀rọ̀ wa bọ̀ kábíyèsí kí yín wọ́n sì kí gbogbo àwọn olólùfẹ́ ètò Yorùbá ló láṣà. Ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín kí pé kábíyèsí wa tó wọlé òun ni wípé tó oṣù alápọ̀nlé oṣù Ramadan la wà yìí. Àmọ̀ràn wo lẹ ní fún gbogbo múmìnì àti múmìnà lápapọ̀ nínú oṣù alápọ̀nlé ẹ dákun dábọ̀ gbé adé. Oṣù Ramadan tó jẹ́ ìṣòro ojú ọ̀sẹ̀ lọ́sẹ̀. Bẹ́ẹ̀ni. Ó sì jẹ́ ìdílé Ọlọ́run bá fi ọ̀rọ̀ fún gbogbo oṣù tó jẹ́ gbogbo ẹ̀sùn fún àbáṣẹ tí Ọlọ́run máa ń gbọ́ àdúrà yìí. Ẹ̀rọ oṣù Ramadan. Bẹ́ẹ̀ni. Ó fi àpẹẹrẹ ìdílé ìlú Mùsùlùmí káàkiri gbogbo orílẹ̀-èdè àti gbogbo àgbáyé. Ìgbésà fún ìṣòro Ramadan lọ. Ọlọ́run Olódùmarè kì í fún wa ní dáadáa oṣù náà. Àmì àṣẹ. Àmì àṣẹ. Káwá wo ọlọ́run sì lọ bàbá wa tó orílẹ̀-èdè wa ṣe. Àmì àṣẹ. Àmì àṣẹ. Àti ilé ẹnì kọ̀ọ̀kan wa. Àmì àṣẹ. Àmì Ṣé àṣẹ. ìgbẹ́ tí a bá fi pọ̀ ìdarí díẹ̀ ọlọ́run wa fún ìgbẹ́ wa. Àmì àmì. Ìdarí bẹ́ẹ̀. Ẹ ṣeun. Bàbá Fájíà. Ìpínlẹ̀ Àràdọ́wọ́ Adé. Alhamdulilayi Rabbil Alamin. Arahmani Rahim. Maliki Yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Tó kábíyèsí ẹ ṣeun a máa rí yín bá láṣẹ àdániwáyé ẹ ṣeun àdúpẹ́. Tó kábíyèsí àmọ̀ràn wo lẹ ní fún gbogbo àwọn ọmọ Oòduà pàápàá jùlọ àwọn aráàlú èbó tá à ń bẹ lẹ́yìn odi. Àmọ̀ràn wo lẹ ní fún wa lórí ìgbéga àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá
tí ọmọ ẹlẹ́ran wa ò fi ní jẹgun kábíyèsí ẹ dákun dábọ̀. Ẹ ṣeun. Àmọ́ tèmi fún ọmọ káàró ìdílé ni wípé kí a máa gbìyànjú kí a máa sọ ìgbé abínibí wa tó ti tó Yorùbá ká máa sọ pẹ̀lú ẹni. Nítorí èdè yìí ó jẹ́ èdè tí ó ṣe mú yọ̀dọ̀ láwùjọ. Tí àbálẹ̀ sọ pẹ̀lú àwọn ọmọ wa kò sí bí wọ́n ṣe lè gbé èdè náà lárugẹ. Èmi jẹ́ bí ẹnìkan àkọ́bí mi. Tí bá sọ̀rọ̀, èyí tó ṣe lè sọ òyìnbó tó. Yorùbá ni mo ń bá sọ̀rọ̀. Ó gbọ́ ìtumọ̀. Ó bẹ̀rù kọ́ lókùnrin. Nítorí gẹ́gẹ́ bí ipò tó ń jùlọ gẹ́gẹ́ bí ọba aláṣẹ. Ọmọ mi tó bá gbé ìwé Yorùbá tó kà á kà á dámọ́rọ́. Àdèmọ́rán lẹ́nu. Mo dá gba gbogbo òbí pátá nínú ọ̀rọ̀ wípé kí a máa fi èdè Yorùbá tó máa bá àwọn ọmọ wa sọ. Mo pè é pè. Èèyàn ò bí èdè Gẹ̀ẹ́sì. Èyí tí a lọ dá òbí lọ́wọ́ pé kí wọ́n má gbọ́. Ìpínlẹ̀ Ọlọ́run ló máa yóò jẹ́ kí àwọn ọmọ wa tó ń lò fún wọn. Àmì àṣẹ kábíyèsí. Ẹ ṣeun á máa rí bá láṣẹ òrìṣà òkè. Kábíyèsí gba gbogbo olólùfẹ́ Yorùbá ló láṣà tí gbogbo ọmọ Oòduà lápapọ̀. Ọ̀rọ̀ ìyànjú kábíyèsí ni pé ká má fi èdè àyálò ká má gbé lórí èdè tiwa gangan kéde àyálò mọ́ jọba lórí èdè tiwa gangan. Àdúrà mi ni wípé ọmọ aláṣọ ní gbogbo wa èmi á mọ tẹnumọ́ ní gbogbo ìgbà àní wọ ìkísà láṣẹ adẹ́dàá. Tó kábíyèsí ọ̀rọ̀ ìbéèrè tó ń bẹ ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó kàn tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín gbogbo àwọn ọmọ ìlú oníkókó tí wọ́n ń bá wa lọ́wọ́lọ́wọ́ ẹ dákun dábọ̀ ẹ bá wa sọ̀rọ̀ tanijí fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń bẹ lórílẹ̀‐èdè tá a wà yìí tá a ti ń ṣètò Yorùbá ló láṣà. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń bẹ l'Amẹ́ríkà ni wọ́n ń bẹ káàkiri àgbáńlá ayé kódà káàkiri Yúróòpù pàápàá. Ọ̀rọ̀ tanijí wo lẹ ní fún wọn torí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló ń sùn kábíyèsí. Ọ̀rọ̀ tanijí tẹ́ ẹ lè fi jí wa pẹ́pẹ́ lójú oorun pẹ̀tò ẹ dìde o ọ̀rọ̀ tanijí rèé láti ẹnu orí adé. Ọ̀rọ̀ tanijí wo lẹ ní fún gbogbo àwọn ọmọ ìlú oníkógbó ẹ dákun dábọ̀ gbogbo àwọn ọmọ ìlú Ìkógbó ẹ dákun kábíyèsí. Ẹ ṣeun. Òfin ìgbàlódé fún ọmọ ìlú Ìkógbó káàkiri fún orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá yìí. Wípé kí wọ́n ìdíléwé àbọ̀ fún mi. Bẹ́ẹ̀ni. Kí wọ́n máa rántí ilé gbogbo ibi tí wọ́n bá wà. Kí wọ́n tó kúrò nínú ìtajà bí wọ́n wá tó ìdíje. Kí wọ́n máa bójú wẹ̀yìn. Kí wọ́n mọ̀ ìpínlẹ̀ yẹ kí àwọn wá sí ilé ìfẹ̀sùn. Ìpínlẹ̀ àwọn àgbà kan wọ́n ní ìdè tó má gbàgbé ìṣe rẹ̀. Èdè náà ti tán ibi ni ọlọ́run ò jẹ́ kí ibi ó ṣẹlẹ̀ sí wa. Àmì àṣẹ kábíyèsí. Ọlọ́run ò bẹ̀rù sí orí ìjọba ìlú kò bá àwọn tó máa gbàgbé oríṣi wọn. Àmì àṣẹ. Tí wọ́n wá dá iṣẹ́ sí ìlú Ìkógbó. Tí wọ́n wá sílé. Wọ́n máa rántí ibi tí wọ́n ti bẹ̀rẹ̀. Láti lè gbé ìlú wọn lárugẹ. Ọlọ́run nínú àlè á máa fún wọn ṣe. Àmì àṣẹ kábíyèsí. Wọ́n ṣe ìròyìn délé. Àmì àṣẹ. Àmì àṣẹ kábíyèsí. Lẹ́gbàá ní ìsìnkú àwọn ẹ̀. Àmì àṣẹ kábíyèsí. Ẹgbẹ́ àṣẹ bẹ́ẹ̀. Àmì àṣẹ kábíyèsí. Ìbéèrè tẹ́mi tún ní nínú ìdáhùn tẹ́ dá wa lóhùn ní ìsìn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú Ìkógbó ló ń gbọ́ wa. Ṣé bí wọ́n bá wá tí wọ́n bá wá bá yín kábíyèsí ṣé ẹ fọwọ́sowọ́pọ̀ ẹ kí wọn lẹ́yìn ẹ ràn wọ́n lọ́wọ́ pàápàá jùlọ àwọn tó bá fẹ́ ṣe nǹkan sí ìlú tí wọ́n ti wá ẹ tì wọ́n lẹ́yìn níwọ̀n bágbára bá ṣe wà. Ẹ ṣe ní dúpẹ́. Ó fi dandan kí tó lè ní ti ọmọ ìlú kó lẹ́yìn. Ìgbà tó bá ti jẹ́ ohun tó jẹ́ àṣeyọrí àti àgbékalẹ̀ gọ́ọ̀mẹ̀ntì. Ní agbára Ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn olódùmọ̀ rẹ̀. Gbogbo ìgbésẹ̀ tó ní ọmọ ìdájọ́ gbé. Ní ìdájọ́ ọmọ àmúlọ́wọ́.
mo ṣe tán láti pè ọ́ lẹ́kùn ní ìrọ̀bá ọlọ́run bá ràn mí lọ́sẹ̀. ẹ ṣeun kábíyèsí. Ọlọ́run kò fún wa ṣe. àmì àṣẹ ẹ ṣeun á máa rí yín bá o àgbà yóò dalẹ̀ láṣẹ òrìṣà òkè ẹ pẹ́ fún wa ìlú òní bàjẹ́ lórí yín gbogbo ètò tí ń tùbà tó ń tùṣẹ omi tútù wọ̀ náà ni wọ́n jẹ́ ìlú òní lù kò sí ní tú láṣẹ òrìṣà òkè ẹ ṣeun adúpẹ́ kábíyèsí tó kábíyèsí kó tó di pé ayọ̀ ń da yín ètò Yorùbá ní Àṣà tẹ́ darapọ̀ mọ́ wa yìí kábíyèsí kí lè ròyìn nípa ètò yìí ẹ dákun dábọ̀ kí lẹ rí sí ohun tá à ń ṣe lórí ètò Yorùbá ní Àṣà kí lè ròyìn nípa ẹ̀ kábíyèsí ẹ dákun dábọ̀. Ẹ ṣeun ètò yìí ó jẹ́ ètò tí ó mú mi lọ́kùn púpọ̀. ẹ ṣeun kábíyèsí. Ó jẹ́ ètò tí ìta máa ń gbé ọmọ Yorùbá ó ń bẹ káàkiri ìgbàlá ayé wọ́n máa lọ sí ilé. ẹ ṣeun kábíyèsí. Ní agbára Ọlọ́run ìgbà àdúrà ní pé ilé iṣẹ́ ìyàtọ̀ máa tẹ̀síwájú. àmì àṣẹ àmì àṣẹ àti àwọn tó jẹ́ agbátẹrù àmì àkàwé fún wọn. àmì àṣẹ kábíyèsí. Ilé iṣẹ́ rédíò Glo FM ní Májẹ́sà tó ní bàjẹ́. ẹ ṣeun kábíyèsí àmì Pẹ̀lú àṣẹ àṣẹ Ọlọ́run. ẹ ṣeun kábíyèsí adúpẹ́ a máa rí yín bá láṣẹ òòṣà òkè tó kábíyèsí ká tó yọ̀ǹda yín gbogbo àwọn onígbọ̀wọ́ wa tí wọ́n ràn wá lọ́wọ́ tí wọ́n ń kó ẹ̀bùn fún wa pàápàá jùlọ ní abala kíkanjú ẹ bá wa na ẹnu àdúrà sí wọn náà torí àṣẹ ń bẹ lẹ́nu orí adé àṣẹ yìí ẹ jẹ́ káwa náà jàǹfààní ẹ̀ atọ́kùn náà tó ń darí ètò gbogbo àwọn tó ń dà á pọ̀ tẹ́ ẹ fi ń gbọ́ wa tí gbogbo àwọn èèyàn fi ń wò wá tí wọ́n sì ń gbọ́ wa yékéyéké àti pàápàá jùlọ kábíyèsí mi á máa tẹnu mọ́ pé láìsí àwọn olólùfẹ́ ètò Yorùbá ló láṣà kò lè sí ètò ọ̀hún gan-an fúnra rẹ̀ gbogbo àwọn tó ń wò wá tí wọ́n ń gbọ́ wa káàkiri àgbáńlá ayé ní Sweden ni l'Amẹ́ríkà ni nílùú Ireland ni káàkiri ìmù tí ẹ fẹ́ mọ́ dárúkọ kódà ní ìtàló ni gbogbo wọn ni wọ́n máa ń bá wa sọ̀rọ̀ tí wọ́n sì ń dúpẹ́ tí wọ́n ń gbóríyìn fún wa ẹnu àdúrà ẹ ṣàdúrà fún gbogbo olólùfẹ́ ètò Yorùbá ló láṣà àtọ́tọ́kùn àti gbogbo àwọn tó ń bá wa dà á pọ̀ ẹ ṣeun kábíyèsí. Olúwa Ọlọ́run tó ní ilé ayé. Gbogbo àwọn tó ń bí ìfẹ́ Yorùbá ló láṣà àbáríjẹ. ẹ ṣeun Gbogbo kábíyèsí. àwọn onígbọ̀wọ́ àtàwọn amúgbájá lókèkè náà àti atọ́kùn. ẹ ṣeun kábíyèsí. Wọ́n ní òkè òkè lọ́pàá tó ń gbé àmì àṣẹ àwọn wa máa lò sí. àmì àṣẹ kábíyèsí. Ọlọ́run ní kọ̀ọ̀tàlẹ̀ àmì àṣẹ kábíyèsí. ní agbára Ọlọ́run kékeré tí wọ́n ń fẹ́ fún ètò yìí. Ètò náà a máa tó wọn fún àmì àṣẹ kábíyèsí. ìlú ọ̀dọ́ sí wa. àmì àṣẹ kábíyèsí. Àlàyé ní wọn bá pẹ̀lú àṣẹ ìdílé. àmì àṣẹ kábíyèsí. Ìlànà Ọlọ́run a máa bẹ̀rẹ̀. àmì àṣẹ àmì àṣẹ Nígbà ní ìdílé àwa yìí, ní tàbí bẹ̀rẹ̀ àṣẹ rẹ̀. àmì àṣẹ kábíyèsí. ẹ ṣeun a máa rí yín bá ọ kábíyèsí tó mo tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan ti kábíyèsí ó ti ṣe díẹ̀ tá a ti wà lẹ́nu kẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò ilẹ̀ ti ta sí i díẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ pé adániwáyé padà gbà yín ó gbà yín láàyè láti fún wa láǹfààní láti darapọ̀ mọ́ wa àdúrà mi wá ni wípé ìlú Ìkògbó ìdààmú ó kéré ni ó pọ̀ kò ní ṣẹlẹ̀ ńbẹ̀ ara ti ń tu gbogbo ìlú inú wọn ń dùn fún ipò tí adániwáyé gbé yín sí ọgbọ́n ìmọ̀ àtòyé tẹ́ ẹ fi ń darí wa kò ní dòbú láṣẹ òrìṣà òkè ẹ ṣeun á máa rí yín bá o fúnpa tí ẹ pè yín lábẹ́ bó tilẹ̀ wù kó rí a mọ̀ bí ìrìn àjò yín ṣe jẹ́ oríṣiríṣi ibi ló yẹ kẹ́ ẹ wà lákòókò kan náà tẹ́ẹ̀sì yọ̀ǹda àkókò ìfẹ́tò Yorùbá ló láṣà amóore o kábíyèsí ẹ ṣeun adúpẹ́ o á máa rí yín bá o ẹ bá wa kí gbogbo ìlú ẹ bá wa kí olórí ẹ bá wa kí àwọn ọba ẹ kí gbogbo àwọn tó wà pẹ̀lú yín àti gbogbo àwọn olóyè pátápátá wípé tó ètò Yorùbá ló láṣà nílùú Manchester lórílẹ̀‐èdè United Kingdom à ń fọwọ́ gbóríyìn àfi ránṣẹ́ sí gbogbo wọn o wípé àgbájọwọ́ la fi ń sọ̀yà bí wọ́n ṣe ń tì yín lẹ́yìn adẹ́dọ̀mọ̀ tì wọ́n lẹ́yìn ẹ ṣeun kábíyèsí o ayọ̀ǹda yín olórí ètò Yorùbá ló láṣà á máa rí yín bá pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà kábíyèsí tìlú Ìkògbó ọba Nurudeen
Olúdáre Ọ̀sọ́jà àwọn ni wọ́n darapọ̀ mọ́ wa ní abala Amòye lónìí a sì ti yọ̀ǹda wọn. Mo nígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ nífẹ̀ẹ́ sí àwọn ìdáhùn ìbéèrè tí wọ́n dá wa lóhùn. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín sì dùn pátápátá. Ohun àlùmọ́ọ́nì tẹ́lòmíì gan ń béèrè pé bó wá ni. Ẹ má wulẹ̀ fojú sí o. Kábíyèsí ti sọ, wọ́n wí fún wa wípé tò èní lè ní jẹ́ ẹni abẹ̀ lọ́wọ́ ẹ̀. Kábíyèsí sọ pé epo rọ̀bì àwọn kan gbọ́ àwọn kan ò gbọ́, ṣùgbọ́n adániwáyé yóò ṣàánú fún gbogbo wa pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé. Kí n tó wá máa fi lè kí n tó máa fi ṣe ìlọ lórí ètò Yorùbá tó láṣà lónìí, èmi á máa wí ní gbogbo ìgbà wípé láìsí olólùfẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló láṣà kò lè sí atọ́kùn, kò sì lè sí ètò Yorùbá ló láṣà. Ṣùgbọ́n àdúrà yín, ìfẹ́ yín, ọ̀rọ̀ gbóríyìn yín olómú ètò ìtètò ìṣiṣẹ́ wà tó sì ń tẹ̀síwájú pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé. Àdúrà mi ni wípé iwájú lọ̀pẹ́ ìdí tí gbogbo owó máa rìn láṣẹ òrìṣà òkè. Èmi a sì máa wí ní gbogbo ìgbà wípé tò èmi ò ní jọra mi lójú o, nítorí pé ìfẹ́ tẹ́ ẹ ní ìfẹ́ yìí náà ló fà á tí ó sì ń tì wá lẹ́yìn tó sì ń kí wá lẹ́yìn lábẹ́ bó tilẹ̀ wù kó rí. Mo dúpẹ́ lọ́wọ́ adániwáyé fún gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ ń darapọ̀ mọ́ wa nígbà àkọ́kọ́ lónìí. Yálà ẹ gbọ́ ètò yìí rí ṣùgbọ́n tẹ́ ẹ ní àǹfààní láti darapọ̀ mọ́ wa lónìí. Iwájú lọ̀pẹ́ ibi tí gbogbo wa pátápátá ó máa rí sí o. Mo ń dúpẹ́ lọ́wọ́ yín káàkiri àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló láṣà tẹ́ ẹ̀ ń bẹ nílùú Manchester náà mo dúpẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti jẹ ẹ̀bùn wa lóríṣiríṣi. Ẹ dákun dábọ̀ ẹ máa fi àwọn ọ̀rọ̀ gbóríyìn àti ẹ̀bùn tẹ́ ẹ gbà ẹ máa fílẹ̀ lórí ẹ̀rọ ayélujára Facebook wa káwọn èèyàn bá lè mọ̀ pé lóòótọ́ lẹ gbẹ̀bùn tí ì ṣe pé bóyá wọ́n kàn ń sọ ni. Ẹni tó gba ẹ̀bùn, ẹni tó gba ìrẹsì wa, tó gba àǹkárá, ẹni tó gba oríṣiríṣi ẹ̀bùn, ẹ jẹ́ káwọn èèyàn máa mọ̀. Ẹ pé àwọn èèyàn fún ìgbéga àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ni. Gẹ́gẹ́ bí ìṣe tèmi, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa tó ń gbé tò wa náà lẹ́sìn mọ̀ mí. Onírúurú ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe, yálà ìyàwó ni àbí ẹ fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí ni, ẹ pè mí láti wá ṣe olùdarí níbi ètò ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé ló ń fún ní ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ní àǹfààní láti jẹ́ ẹlẹ́rìí níbi tí mo bá ti ṣe olùdarí. Ẹ pè ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ẹ̀sì lè pè mí sí òun ní 079-140-680-90. Iwájú lọ̀pẹ́ ibi tí òun kálukú owó mọ̀ọ́rẹ́ sí o lágbára adẹ́dá. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà ẹ tún mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí a ti ní awẹ́ fún Yorùbá ló láṣà lórí Facebook ẹ̀rọ ayélujára wa. Awẹ́ tiwa ní Yorùbá ló láṣà page gẹ́gẹ́ bí àṣẹ ìlú olóyìnbó. Gbogbo ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sóhun tá à ń ṣe ẹ lọ gbọ́wọ́ lé kẹ́ ẹ fi àmì ìfẹ́ yín hàn. Ẹ sì tún lè pe àwọn ọ̀rẹ́ yín pé tò wá wo ohun tá à ń ṣe ń bí o, mo nífẹ̀ẹ́ sí ètò ìwọ náà bá wa gbọ́wọ́ lé kẹ́ ẹ fi àmì ìfẹ́ yín hàn. Ẹ sì tún mọ̀ pé tá a bá ti ṣe ètò wa tán báyìí pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé bí ó bá tó wákàtí kan àbí méjì gbogbo ń tá a ṣe lónìí pátápátá á gbé lọ sórí YouTube channel wa Yorùbá ló láṣà ló ń jẹ́ lórí YouTube. Ẹ ní àǹfààní láti túbọ̀ máa tún wò. Tẹ́ bá nífẹ̀ẹ́ tá à ń ṣe kẹ́ gbọ́wọ́lé kẹ́ fi àmì ìfẹ́ yín hàn pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà mo dúpẹ́ lọ́wọ́ yín o. Iwájú lọ̀pẹ́ ibi tí gbogbo yín ò máa ré sí láṣẹ Elédùmarè. Kò sí wá ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ ṣàpè mí, kódà bó jẹ́ alága dúró àbí alága jókòó fún ayẹyẹ ìgbéyàwó ẹ pè ọmọ yín Bùkọ́lá Ajítẹ́rò. Ẹ pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 079-140-680-90. Gbogbo ẹ̀yin tẹ́ fún wa lẹ́bùn oníyan ṣeun, ọlọ́bẹ̀ ṣeun, tẹ́ ẹ jẹ́ àdàpọ̀ tá a sè é tó dùn, tá a gúnyàn òun tó funfun lẹ́lẹ́lẹ́lẹ́, tá a kò jẹ́ tí gbogbo wa sì yó. Ẹni tọ́lọ́run mọ̀ iwájú ọ̀pẹ́ ìbí tí yóò máa rí sí. Iléeṣẹ́ Afili Concept ìyá wa dáadáa tí wọ́n fún wa ní àǹkárá ẹ ṣeun á máa rí yín bá láṣẹ Elédùmarè. Iléeṣẹ́ Health2 Ultimate Herbal Remedies ẹ ṣeun fún ìfẹ́ àti àdúrótì yín àti gbogbo ohun tẹ́ ẹ kó fún wa ẹ ṣeun á máa rí yín bá o. Iléeṣẹ́ Glory Print ife tẹ́ ẹ ṣe fún wa tẹ́ ẹ gbé fún Yorùbá ló láṣà ẹ wò ó ọwọ́ yín ò ní kọ̀sàlẹ̀ àpò láṣẹ Elédùmarè. Mo wí lọ́sẹ̀ tó kọjá mo tún wí fún yín. Iléeṣẹ́ Glory Print ní ẹ wá bá wọn tẹ́ bá ṣàti dárúkọ Yorùbá ló láṣà wọ́n láwọn ò fún yín ní $10 nínú owó tó yẹ kẹ́ ẹ san pé ẹ máa mú yòó lọ o torí pé ẹ dárúkọ Yorùbá ló láṣà á ṣe fún yín ẹ máa mú $10 nínú owó tó yẹ kẹ́ ẹ ṣe ẹ máa mú lọ. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù wa ló sì fẹ́ ṣayẹyẹ pàápàá jùlọ àwa tá à ń bẹ lórílẹ̀‐èdè United Kingdom
nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí oòrùn ó ṣáà ń tàn ní gbogbo wa là ń gbádùn rẹ̀. Ẹ dákun dábọ̀ ẹ kàn sí wọn. Iléeṣẹ́ Bright Faith àwọn ni wọ́n ń fún wa ní àpò ìrẹsì tí wọ́n ní ká máa gbé fún gbogbo àwọn tó bá jẹ ẹ̀bùn wa. Ẹ fẹ́ ra lé, ẹ fẹ́ ta lé, ẹ fẹ́ ra lé ní lórílẹ̀‐èdè Nàìjíríà náà àti ilé ìgbafẹ́. Àwọn náà ti fohùn wọn ránṣẹ́ sí mi. Wọ́n láwọn fún yín ní ìdá 10 nínú owó, ìdá 5 nínú owó tó bá yẹ kẹ́ ẹ san fún ilé tẹ́ bá fẹ́ rà lọ́dọ̀ àwọn. Ẹ kàn sí wa, á wà bá ṣe bẹ́yìn àti wọn bẹ́ẹ̀ ṣe jọ bára yín sọ̀rọ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ sì ní àǹfààní láti kàn sí wa lé lórí òun ni 079-140-680-90. Ẹ ra lé ìfọ̀kànbalẹ̀ ó sì dé lórílẹ̀‐èdè Nàìjíríà àbí ilé ìgbafẹ́. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà ẹ wò inú mi dùn ara mi sì yá gágágá. Mo dúpẹ́ fún àǹfààní tẹ́ tún fún wa láti wá sórí ètò lónìí. Mo dúpẹ́ fún gbogbo àmì ìfẹ́ tẹ́ fi hàn wá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ pín ètò Yorùbá ló làṣà káàkiri ẹ̀rọ ayélujára pé tó Bísí o eléyìí là ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ìlú náà máa gbọ́ tẹ́ ń fọwọ́lé bí ròyìn ayọ̀ tiyín àti tèmi bí ó ṣe máa tàn káàkiri ìlú láṣẹ àdániwáyé. Mo fẹ́ máa fi eléyìí ṣe lọ kí n tó wá máa lọ mo fẹ́ fi orin Fẹ́mi Adésínà mo fẹ́ fi dágbére àwo tó ṣe fún Yorùbá ló làṣà kí gbogbo yóò tẹ́tí ìgbádùn rẹ̀ láṣẹ Elédùmarè àrìnàkórè àpòyá ibi lọ́sẹ̀ yìí àní ṣíṣe àṣírí sísọ ìpàdé wa bí oyin lọ́sẹ̀ tó bọ̀ lágbára dániwáyé. Èmi lẹ́mọ̀ bá láṣẹ Elédùmarè ọ̀rọ̀ òní kan lẹ́nu mi gbogbo etí tó wá ń gbọ́ mi etí yín ò ní dùn ojú gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí ò ní fọ́ èmi náà ò ní jọra mi lóṣù láṣẹ Elédùmarè àjọ máa wà àjọ máa bẹ ní pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ àdániwáyé. Gbogbo ẹ̀yin èèyàn mi nínú ẹ̀sìn Islam apò ògbẹ o ẹ̀mí wa ó ṣì káwé láṣẹ òrìṣà òkè. Ẹ ṣeun adúpẹ́ o ó dàbọ̀ ẹ ṣeun. Àṣà Yorùbá o ẹ gbọ́dọ̀ parun. Yorùbá mo yẹ yóò fi mi lẹ́sẹ̀ á máa ṣòro. Tẹ́ni o tẹ́kí sàlẹ̀ta. Ẹ má jà tara wa lọ́pọ̀ o. Ọmọ àlè ló fọwọ́ júwe ní bàbá rẹ̀. Àwọn ayé tẹ Yorùbá tiwantiwa. Àṣà Yorùbá gbọ́dọ̀ bàjẹ́ o. Àṣà Yorùbá gbọ́dọ̀ parun. Àṣà àti ṣe ilẹ̀ wa ó máa gbọ́dọ̀ tọwọ́ wa bàjẹ́ o. Àṣà Yorùbá gbọ́dọ̀ parun. Mi ò lè ṣe bí bẹ́ẹ̀ kakólẹ̀ síbi ọmọ ẹlòmíràn o. Bùkọ́lá Jíbẹ́rù fún iṣẹ́ ọpọlọ. Yorùbá ló láṣà gbogbo ẹyẹ ṣeun o. Láti rọ̀ bí òwe o. Mẹ́rin ètò Yorùbá ló láṣà ní. Abala orírun wa níbo láti ṣẹ̀ wá. Abala kíkanjú àtàbálà wòye tó ire o gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣẹ. Ní gbogbo ọjọ́ ìsinmi àṣà Yorùbá gbọ́dọ̀ bàjẹ́ o. Àṣà Yorùbá